máa lò tó bá wọn lọ́la ojú ní láti rí o inú ẹ̀gbin lọ́la ń gbé. Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o. Mo ní láti di olówó, mo ní láti di ọlọ́lá, mo ní láti jẹ́yàn pàtàkì nínú ayé. Rọ̀ tẹ̀lé mi lẹ́rọ̀. Ó jẹ́ fara rẹ balẹ̀. Wá ní àyìn, wá ní àyìn. Ó ti rí ọ, ọ fẹ́ lọ máa bì, mo ti mọ tí ń ṣe fún ọ, ń gbọ́ kọ́ńkọ́ lọ́rùn. Bọ́ sí àyìn. Níbo olórí rẹ burú. Tẹ́lẹ̀ rí ó dọyọ̀, kódà yóò dé múra náà, ariwo rẹ̀ ní ó kàn pọ̀. Ta ló lè mọ̀ dí òjò? Òjò bí ó ṣe Ṣàngó, bí ó ṣoṣù Ifá. Ta ló lè mọ̀ dí ayé? Ta ló lè mọ̀ dí ayé? Babaláwo ló lè mọ̀, Ifá bá ti rí. Bàbá mi. Aniki. Bàbá mi. Níbo lò ń lọ, ibo ló ti ń bọ̀? Níbo ló ti réwúrẹ́ tá ń bẹ̀ ọ̀ṣẹ́? Bàbá mi, aláàfin èkó rẹ̀ nìkan. Dígbì mo wà. Ṣé ẹ ti gbàgbé bóni lọ́jọ́ bí yín ni? Wọ́n sì lè pọ́n mi lé lọ́rẹ́ yẹ́ mi sí. Ẹ ti pọ́n mi lé lọ́jọ́ bí mi. Ló jẹ́ fẹ́ yẹ yín sí lọ́jọ́ bí yín. Ló jẹ́ kí n mú ewúrẹ́ ìwá fún yín. Kẹ́ ẹ fi pátá jẹ. Bó bá sì wù yín kẹ́ ẹ fáwọn gbarú mọ́lẹ̀. Kán fi ṣe tó wù wọ́n. Kó tà ti di pípa tèmi. Ìyín ni pé gbà fún múrí ni gbà fún gbàdá. Bẹ́ẹ̀ ni bàbá mi. Pé kí n méwúrẹ́ yìí kí n fi ṣọjọ́ bí mi. Kẹ́ ẹ fi jẹ ká bàbá mi. Aniki. Ọmọ wáwá kan là kọ́bọ, ọmọ wàwà kan là kíjòyè. Ọmọ páró togun ṣíró togun dùgbẹ̀dùgbẹ̀ là rúkọ aláìgbọràn. Aniki níkùn bí Ọ̀rúnmìlà. Ikùn má máa pa àwọn tó ń gbé mi sórí bìtì gèlè o. Ìbànújẹ́ jìnnà sí wọn tẹ́fẹ́tẹ́fẹ́. Ìwọ gbé mi sórí bìtì gèlè. Ìbànújẹ́ ò ní kàn. Wọ́n mi, ọmọ àmọ̀ ẹ ṣe o. Ọ̀yá bá mẹ́ràn mi, bá mẹ́ràn mi. Ẹgbà, ẹ̀yin lẹ́ni, ẹ̀yin lẹ́ni. Pásá òfúra pásá jáná. Ajá òfúra àjàjì. Bó nílé ò bá fúra ó lè ní òkú. Aniki o! Bàbá mi o. Èdì ń dí àní ẹ̀. Kí ni mo ṣe bàbá mi? Ṣé tí wọ́n bá ń dí ọ̀yẹ́ kọ́ ọmọ díjú rìn? Wọ́n fẹ́ fún mi léèwọ̀ jẹ́. Ṣé torí pé níjọ́jọ́ bí mi ni kí n wá gbọ̀run lọ? Ó ṣèwọ̀, wọ́n pè mí lọ́rùn wọn jẹ́ aṣọ pupa ìmọ̀ ránṣẹ́ sí wọn. Torí aṣọ pupa kì í bòkú resà. Kí mo ṣe fún ọ tó fẹ́ pa mí dànù? Èèyàn kan ni mò ń wò lẹ́yìn. Èèyàn ló sádẹ́rán. Aniki, kí ló dé? Ẹ má bínú bàbá mi, ẹ parọ́. Mi ń bọ́ ọmọ tóbi tí ń gbé lẹ́yìn ìpínlẹ̀ ọ̀hún ni. Mo ní ó jẹ́ olólùfẹ́ mi. Ó nírọ́, kò ṣeé ṣe. Mo sì ní wọ́n fi tádìrí òkú fi tọ̀, wọ́n fi ràn án. Ilé ṣe wá sọ́dẹ̀ ewúrẹ́. Aniki. Bàbá mi, mo ní kí n ṣe ní kàkà kíkú mọ́ jẹ ṣèṣe ni. Á fi ṣàwàdà dànù ni. Orí rẹ̀ bàjẹ́ níwájú mi náà. Ṣé o fẹ́ máa gúnyàn mi kéré ni e? Aniki, ṣé o fẹ́ máa fi mí jókòó kéré ni? Ṣé o fẹ́ kéré òkú délé ni? Ìwọlé lè jẹ́ fún mi, èmi ò ní jẹ́wọ́ láyé, èmi ó ṣe ìwọ̀. Bàbá mi, ọsàn tó rí gbajúmọ̀ tí ó bọ́ lọ́rọ̀ rẹ̀ ni. Ó dáa. Ẹ yoko lásán lásán báyìí ní òfìrú wọn jẹ. Ní kémi ò wá jẹ Tóbi. Tóbi ni kí n fi ṣe ọjọ́ bí mi. Aniki, ọ̀nì kó bá mi. Bàbá mi àjẹyẹ ni. Àjẹyẹ ni Tóbi. Tóbi o. Tóbi tó de wúrẹ́. Àṣà kan kì í gbórí igi dalẹ́ o. Bẹ́ẹ̀ àwòdì kan kì í gbórí òkun dòru. Béégún bá wọnú ẹ̀kú apáhùndà. Bádìẹ̀ bá gorí àbá apáhùndà. Padà! Aniki, òyìnbó yìí ló sọ dẹ́rán. Aniki.
ní kíkí ni mo jẹ fún ẹ bàbá ìjánu mi ẹgbẹ́ ni. ẹ wò mí iná ọmọ ò ní jó ọ. àṣẹ bàbá. fara rẹ balẹ̀. ó fẹ́ dẹran ni kò tí ì dẹran. lọ́bí bàbá tóbi ó sọ̀rọ̀. mo sọ̀rọ̀ ẹ baralẹ̀ o àgbà tí ò bá baralẹ̀ á fara gbẹgbà ẹ ti gbọ́ mi. tóbi o tóbi o tóbi o kọ́ ní ìṣàwọ̀ ọwọ́ o èrù àṣùṣù ní ìṣàwọ̀ oníyè sọ́yè ojú oró ní ìṣàwọ̀ ojú omi òṣì bàtà ní ìṣàwọ̀ wọn lálẹ́ odò adé fún arárò òjìdí ọmọ níbẹ̀bí aṣọ èrò èjìgbò onímọ̀kò lọ́jọ́ tí wọ́n sọ pọ́rọ̀ rẹ̀ ò ní túmọ̀ máa ráyé númọ̀ Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe ti ẹni a kì í foyín ká pòṣé bádìí ẹ̀ bá papá lupa iye rẹ̀ á sọ gúdú sọ ò iye rẹ̀ ó sọ. Yes. Let's fix it for 24th of this month. Ìgbà yẹn ló máa convenient fẹ́ mi máa ti padà dé láti trip mi. No, èmi nìkan náà ti tó. I mean, it's just for me to just be on ground to monitor things. Exactly, fúnra mi gangan ni mo fẹ́ rí pé mo deliver goods yẹn. Tọ́rọ̀ owó bá ti wọ̀, I mean, we are good to go. Yeah. So actually, I might sọ̀rọ̀ later now. Then we'll conclude on it. No problems. Yeah, me too. Yeah. Ademidu. Yeah. Ademidu. Yeah, baby. Oh, withdraw owó nínú account yìí now. Which of the accounts? The joint account, of course. Oh, yes, I did. You did? How now? How what? Ó ṣe máa gba owó tó ní jẹ́ kí n mọ̀ ń pa ẹ̀ now. I don't understand. What don't you understand? Ó ṣe máa kan yọ owó nínú account without my consent. I don't get. Me understand. You don't get what now? Me understand náà ni pé mo yọwọ́ náà nìyẹn now. Èwo ó yẹ kó sọ fún mi, that's what I'm saying. No, torí pé o jọ́ lọ́rùn mi náà, ó yẹ kí n kọ́kọ́ máa sọ fún ẹ náà. Am I not your husband? Is it not a joint account? You are my husband, you are not my God. Màá ní láti máa sọ ìgbà tó jẹ́ joint account ńkọ́. Okay, mi lè yọwọ́ ń bẹ̀. You see, mi ò ní kó má yọ owó ń bẹ̀. Nǹkan tí mò ń sọ fún ẹ ni pé as your husband, wàá jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n kọ́ ló máa ń pè lólówó orí aya. Oh, really? Ìwọ náà wà lára àwọn tó máa sọ pé ọkọ èèyàn òun lọ lọ́rùn yàn kékeré. You are not my God. And bó bá dẹ̀ ṣe wù mí ni mo ṣe lè yọwọ́ nínú àkáǹtì yẹn. You can't question me. Really? Yes. Bí wo lẹ́jọ́ olórí burúkú tó dẹ̀ ń kó láìsí tó ń kó yẹn sẹ́yìn. Are you okay? Am I not your God? Are you insane? Or you're crazy? You stop me, Jare. Ademidu èmi. Hello, Ademidu. Your husband. So? Bàbá àwọn ọmọ ẹ̀. Bàbá tèmi ni mo pè. Ademide kí ló dé tádé ò bá dé kò dé nìyẹn. Mo yọ ni kí ló fẹ́ ṣe. Yeah, ẹ kàn fún mi ní bíi 15 minutes máa join yín sìn. Yeah. Ojo Ijesa àbí kí ló jẹ́? Bá mi ṣí gate yẹn. Ǹjọ́ mo fẹ́ rí kí n tó jáde. Mo fẹ́ rí mi. Mo fẹ́ fún yín ní ìwé. Ta ló ní kó fún mi ní lẹ́tà? From me to you ni. You to me. Kí ló wà nú ẹ o ṣé o lè wá bá mi nulẹ̀ ni? Mo rò pé táyìn ìgbà tó bá kú èmi àti yín nìkan mo fẹ́ ká discuss. Mo fẹ́ kí wà official kí wà. Ijesa. O fẹ́ salary increment. Bẹ́ẹ̀ni sá. Sí 150,000. Kí ló dé?
ṣé ojú kó sí gate ká wọlé ká jáde ni. ọ̀gá ojú bẹ́ẹ̀ lọ o lójúmọmọ rẹ ni kó bá dalẹ̀ spiritual attack pọ̀ amóye spiritually kan máa ń sẹ́ǹdì sínú ilé pẹ́pẹ́ mi mo máa ń blọ́ọ̀kù ẹ̀dànù kó bá dẹnu géètì yìí kàn máa sùn lọ́n tí ń ní mọ́ kankan ni amóye yẹn ogun kí mo ń dá padà kí mo ń chest rẹ ni. Ìjẹ̀ṣà ìwọ fẹ́ increment kò sí problem but ó yẹ kó mọ̀ pé lẹ́tà tó fún mi èmi kọ́ ló yẹ kó fún bóyá kó mú lọ fún madam tó bá ti rí madam kó sọ fún ara ẹ̀ ó mọ̀ pé àjọ ń sanwó ẹ̀ ni. ọ̀gá ìjọ mo bá fọlọ́ bàbá yìí mọ̀ jẹ́ kí n fèsì madam wọn kí madam ojú yẹn máa ń le nítorí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ mu wọlé torí ó fẹ́ pé kan wà bẹ́ẹ̀ gbà kí máa bá yín sọ mo ti ń wáwọ̀ náà wọn èmi àti àtàná mo ti ń kíbu lẹ́tà pé kí n fún yín. Ìjẹ̀ṣà 80,000 to 150,000 máa ló ń mú wò mí yìí ṣé à ń fìyà jẹ ẹ́ ni rárá sà ó kì í jẹun ni rárá sà kí ló wá dé. gbogbo nǹkan náà ti wọ́n epo ti wọ́n gbogbo ẹ̀ ti wọ́n. epo ti wọ́n òun láti affect gate tó ń ṣí tó ń tì náà. It's okay but ó yẹ kó wá mọ̀ pé èmi nìkan kọ́ ni mo láṣẹ lórí eléyìí tí n bá ti discuss ẹ̀ pẹ̀lú ìyàwó mi ohun tó bá ti sọ màá wá fún ẹ ní feedback ṣòtìgbọ́ I'm not promising anything but I'll need to discuss with madam ṣùgbọ́n sọ́ọ̀sà bá mi ṣí gate. báyọ̀ ọ̀gá. múlẹ̀ gbóná kò yẹ kó lè tó yẹ. mi ò understand kò tó sọ. àní bọ̀bọ̀ òjò yẹn tó wà lẹ́nu gate ó kàn pè mí ó ní òun fẹ́ increment ìpè ká increase salary ó tẹ̀ tí máa ń sọ bíire but this time tó ṣe pè mí ó kàn rí seriousness nínú ẹ̀ wọ́n á pé ṣó ń ṣeré ni ó serious ó ní ká fi kún owó òun. Anyway, it is not my own decision kò jẹ́ kí n fi lọ ẹ̀ nǹkan tó bá dẹ̀ sọ pé ká ṣe I'll get back to him. ìgbà tó sọ fún ọkọ tó sọ nìyẹn. Of course kí ni mo ní kó jẹ́ kí n sọ fún ẹ náà. no now lámì no now ìgbà tó ti sọ fún ẹ ló ti máa sọ fún pé kò lè possible. àwọn tó ń ṣiṣẹ́ ní bank tí wọ́n pera wọn ní banker tí wọ́n pera wọn ní banker ṣé o lérò pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú báńkì gangan ní banker àwọn make nínà ni wọ́n ṣe salary wọn ò dé tiẹ̀ tó 100,000 ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ wọn nípa àwọn òṣìṣẹ́ bank ká má wàá sọ òjò tó yẹ pé kókò sílẹ̀kùn ó tì á tún jẹun oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ló máa jẹ ìgbà míì àwọn èèyàn tó fún pocket money èmi kò tún máa fún lówó ó wá ní pé owó yẹn kiri wọ́n dẹ̀ dáhùn pé kó wá sọ fún mi no now stop. ṣó mọ̀ pé mi yìí kan lè dédé decide náà without you of course. bọ̀ kò ń ṣe irú ọ̀rọ̀ báyìí náà entitlement lèmi ò like. ó ń ṣiṣẹ́ ó dẹ̀ ń gba owó ẹ̀ ìyẹn náà ti tó ó yẹ kó ti wà ókè fún àlùbáríkà nìyẹn máa ń tọrọ. it's okay máa sọ fún ṣá I'll get back mo sọ fún náà pé nǹkan tó bá sọ I'll get back to him so máa sọ fún pé kò sáyé ń bẹ́ẹ̀ nù. ṣé tí wàá sọ fún àwọn business partner ẹ pé kó lè work pé a ní interest nínú business wa. kò bá ó ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà ó ṣe máa sọ pé kò lè work ní business tó jẹ́ pé tá a bá ṣe ìgbà yẹn la máa ṣe tó rí owó la máa fi execute àwọn other businesses tá a ní náà àbí ìṣó fẹ́ ká máa dip owó sínú savings ni. ṣé rí di ọ̀dà wọn ni òun la máa ṣe nígbà tí mo bá dé ráyè ni kò sí bó a ṣe. ẹ bọ Adémídùn kí ló dé tó máa ń ṣe báyìí náà ó yẹ kó máa trust judgement mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà as the man ó máa ń dùn mí honestly. Can you trust your judgment? Yes, now. I should trust your judgment. Èmi ló ń bá sọ̀rọ̀. Kí n sign owó ká fi ṣe business pẹ̀lú ẹ̀. Business tí wọ́n mú wá. Are you joking? Are you serious right now? Nǹkan tó ń ro mi láì kó máa ronú báyìí. Because tó bá kúrò lórí yẹn, how do we proceed? Wow, o bó ṣe ń ṣe bí Jésù, ṣé wọ́n ní PAN? O bó ṣe ń pretend o kò fi tẹ. No change kò fi tẹ. Kí n trust the judgment ìwọ.
ti rò bóyá nǹkan tó dẹ̀ ṣe yẹn bí mi nù because ọ̀tọ̀ mo rò bí àkàtì ẹ̀wà náà bí mo tẹ́lẹ̀. Oya máa bínú ó dáa ṣe jẹ́ àkókò ṣe tíbi tó sọ yìí ṣe bí àjò. Kí ló rò dé tó sọ pé tí ẹ máa trust judgment. Oya máa ká gbà pé mi ọ̀pọ̀ tí mo sọ nípa orí mi ò gbé àbí. Kí lẹ ṣẹ̀ mí ta ni mo ṣẹ̀ o mẹ́mọ̀ ẹni mo ṣẹ̀ o ó ti sú mi mẹ́mọ̀ ẹni mo ṣẹ̀ sẹ́mi nìkan ni. Bàbá torí mi gbọ̀rọ̀ ká máa lọ sórí olùwà máa calculate owó lórí ọ̀tọ̀ nìkan ká máa rí ní physically. Ìjẹ̀ṣà fọ́ mọ́tò yìí. Láìsí polúwa ẹ̀ náà ṣiṣẹ́ nílàárọ̀ máa fọ́. Ìjẹ̀ṣà, what did I ask you to do? Yín kí n fọ mọ́tò white. Mọ́tò? White. Mo mention white. Mo ní kó lọ fọ Benz. Ṣé Benz ò yàtọ̀ sí Lexus because I don't understand. Benz white. No, bí ni Benz ti bẹ̀rẹ̀. Etí mi ló gbàgbọ́ yá. Oh my God. Ṣé ní kankan ń ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta gan èmi nìkan ló yé mi gan jàre. Calculation orí mi ọ̀tọ̀ nìkan mo ń expect ọ̀tọ̀ nìkan. You are very very stupid. No, tó o bá stupid ni mo ní kó fọ Benz o lọ fọ Lexus. Ṣé ìgbà tí mo bẹ sọ̀rọ̀ ṣé mo mention white fún ẹ ni? Did I mention any colour? Àwa wí tó lo ṣe ara ẹ oníkọ́ increase salary ẹ ṣé ìwọ tó máa increase salary ẹ náà lélẹ̀? No, mo bí ẹlẹ́rẹ̀ ni ṣé ìwọ tó máa increase salary ẹ lélẹ̀? Lo ò dá mọ́tò mọ̀ yàtọ̀ síra wọn o ò dá kọ́lọ̀ mọ̀ ṣé mo dárúkọ kọ́lọ̀ fún ẹ? O kò ṣe nǹkan tó wù ẹ́ àbí? Ìwọ yìí náà máa increase owó ẹ ó ń sunrun ọ̀fẹ́ ó ń jẹun ọ̀fẹ́ ó ń ṣe gbogbo ẹ̀ ọ̀fẹ́ ni o ò mọ iye tí wọ́n ń gbalé owó tí wọ́n wá fún ẹ ní salary kò tó ẹ rà ẹ́ idiot àbí ṣé o mọ iye tí àwọn tíṣà mi ń gbà ní salary bó ṣe wà yìí ó ń gbowó ju tíṣà mi lọ idiot ẹlòmíì tó ń ṣiṣẹ́ ní bank tó ń pè rẹ̀ ní banker ó ń gbowó jù lọ àwa wí tó ń sọ wípé kọ́ increase salary pẹ̀lú ṣé òṣì tó ń ṣe fọ mọ́tò lásán òun fọ white Benz la ní kò fọ. Ní fún mi 15 minutes máa fọ tán. 15 minutes mo dé ti sọ fún yẹn pé mo ti wà lọ́nà. Wèrè wo ló ń pè mí? Mi mú fún mi. Ìjẹ̀ṣà gbẹ́sẹ̀ mo ní kó gbẹ́sẹ̀ má ya wèrè. Wow CD ìyẹn jábọ́ lápò ẹ̀ abálájọ náà I can't blame you torí ẹ̀ ló ṣe ní kọ́ increase salary ẹ̀ kó lè máa rówó ṣe àwọn òṣì báyìí right mo lérò pé kò kì í ṣe inú ilé mi ló ti ń lo ilé yìí mi ò kí ń wo CCTV torí títì ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé no security wà mí lé ní ìmáwò tí bá rí nínú CCTV pé o gbé obìnrin kan wọnú ilé yìí iṣẹ́ ẹ̀ tán nìyẹn. Madam. ṣé kó tó máa ṣe fún mi kíákíá. Okay ma. Idiot. Ẹ̀lú bébí sásìkò kó yẹ kó máa sásìkò kó yẹ kó pè mí rè ní wọ́n kọ́ mọ̀ gbà kó wá dẹ̀ wádìí náà owó náà ló fẹ́ béèrè ó ti fi jẹ́ kó bá mi o madam tí yàn fẹ́ la wo kámẹ́rà o. Mo gbà mí. Ṣe kìíní yìí náà. Ó ti pẹ́. Ó ti pẹ́ báwo bó ṣe máa gbọ̀ngbọ̀n òṣì bí ewé ojú mi nìyẹn. Kí ló ń gbọ̀ngbọ̀n dídì rìn fún? Bíbí o mọ̀ pé tí kìíní bá ti dé bá mi báyìí ó máa ń ṣe mí bákùnbákùn níjọ tó lọ. Ṣé ìgbà tó dé bólúgbọ́n ṣé kò mú mọ́ra ni? Mi ò kì í ṣolúgbọ́n. Ókè ìgbà tó dé bárẹ̀sà ṣé kò mú mọ́ra? Mi ò má rẹ̀ sàrí. Bébí tí ò bá já rẹ̀sà ìwọ jẹ́ ọ̀rọ̀ ògúnlé àga. Bébí wo kíní ni mí wo. Mi láìkí ẹ o mi láìkí ẹ o dẹ̀ stop now tààrẹ bá ń gbò dẹ̀ bọ́ sínú bẹ́túmẹ̀ kò domi sórí.
Mama super ìjọ now. Ṣé bíbí lọ kọ ẹ? Ọlá mi ò ń ké torí kíní. Bíbí mi ò ké nìkan, mo ń làágùn tabẹ́tabẹ́ gan ni ìjọ tó lọ. Ok, ọmọ kan. Láti wákàtí yìí lọ. Time table la máa lọ. Ìgbà wo nìyẹn tún bẹ̀rẹ̀? Ok, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yẹn ni. Àárọ̀ la máa béèrè lọ́wọ́ ChatGPT. Time tó bá fún mi la máa lọ. Má ṣe bá ìgò dáa ṣàánú mi náà ṣùgbọ́n ọkùnrin ni bíbí lọ kọ ẹ. Ọkọ mi ló jẹ́ bíbí bọ́ síbẹ̀síbẹ̀ náà ṣe bí 50-50 là ń ṣe. Ẹ̀bọ̀ ilé o ṣe 50-50 ó dà jẹ́ kí n kàn fi máa rá ó mọ̀ kí n kàn máa. Kó ra kí ni ìwọ tó jẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ ń sìn ò ní stop wàá máa ranjú níbi ẹni pé wọ́n promise ẹ lówó pé tó bá ti ṣe tán o máa gbowó lórí ẹ̀. Ibi tí ìṣúra èèyàn bá wà lọ́kàn èèyàn máa ń wà ní. Ok, Ọlámi listen now nǹkan tí máa ṣe lélẹ̀ tí bá ti bèrè lọ ChatGPT máa ní kó fún mi lọ́jọ́ kan láàrin oṣù kan so wá lè jẹ́ Saturday or Sunday inú mi tí ẹ fẹ́ kó jẹ́ Sunday you know because ó máa rẹ̀ ó máa dé fẹ́ lọ síbi iṣẹ́ lọ́jọ́ Monday so tó bá ti dọ̀la ṣá máa bẹ̀ wo. Àtàwọn tó kò dá mo lẹ́lẹ́dàá tèmi. Èmi ò lẹ́lẹ́dàá abẹ́lẹ́dàá tèmi ń sùn. Mo lẹ́lẹ́dàá tèmi o. Kódà o. Máa gbọ́ bí ẹni pọ̀ mọ̀ kókó ni ẹ ṣé ọmọ kókó gan gbúdọ̀ rí ẹ ṣé àwọn ọmọ gbúdọ̀ rí ẹ bó ṣe ń ṣe yìí. Hello, what's up? Ìyá alájọ. Mo ti mọ̀ pé torí owó ẹ̀ náà ló ṣe pè mí. Right? Mo máa bẹ̀ send ẹ̀. Máa send owó àjọ ẹ̀. In fact, máa fi charges late come sí. Mo ti gbọ́. All right. Babe. Yeah, baby. Ṣé mo ti rántí sọ fún ẹ pé next week ni ó yẹ ká send deposit àwọn goods tó ń fẹ́ kó wọlé next? Yeah, I know. Okay, so mo expect deposit tọ̀dọ̀ tiẹ̀ percentage ẹ̀ lẹ́mi náà fi kún tèmi so that a lè send owó yẹn pọ̀ mo pọ̀ kí n gbà in bits so ọjọ́ wo ló máa send ẹ̀? Ọkọ mi bébí mo tẹ̀ ṣe ní màá sọ fún ẹ èmi náà mọ̀ pé 50-50 la máa ṣòwò yẹn but mo wò pé kò jẹ́ kí èmi ṣe 30 kí wọ́n ṣe 70 or kò ṣe 75 kí n ṣe 25 because ó fẹ́ rí bákan ní side mi tó bá dẹ̀ di next one yeah àmọ́ wá ṣe ní 50-50. Sorry, Ademidun, a ní lè ṣe bẹ́ẹ̀ you know because status quo tó wà nílẹ̀ náà nìyẹn pé 50-50 ni ìwọ náà ló pa òfin yẹn pé tèmi bá ṣe ń ṣe ọ̀gá níbi ìwọ náà máa ṣe ọ̀gá ni you know sometimes tí bá pàṣẹ gan you can still overrule the àṣẹ so why do we have to now say ká lọ san 30 or 70 you know because tó bá ní kémi san 70% ṣé ó máa affect budget tèmi náà so please jẹ́ ká ṣe 50-50 kó dúró bẹ́ẹ̀ you know. Ọlámi báwo ló ṣe máa ń ṣe báyìí náà ṣe bí ìwọ náà ẹ̀kọ̀ọ̀kan ó máa ń cheat lórí 50-50 yẹn tó bá ti jórí bẹ́ẹ̀dì wá cheat. ó mọ̀ pé ó máa ń mẹ́nu débi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì yẹn ẹ̀mí ló náà kọlu gan ló máa ń fún mi ṣe lórí bẹ́ẹ̀dì ṣó mọ̀ nǹkan tó máa ń fojú mi rí ṣá ìgbà míì gan 50% mi ò ní pé olóyè á máa dàbí ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá á máa bẹ̀ ẹ́ ó kí n wo ṣe fún mi but that is not even the point ṣòwe jẹ́ ká ṣe ní 50-50 báyìí nísìn bóyá subsequently àwa jọ jókòó bóyá ìwà ṣe 30 èmi á ṣe 70 ẹ̀ǹkọ̀ọ̀kan náà èmi á ṣe 30 ìwà ṣe 70 you know bó ṣe yẹ kí kìíní ṣe rí náà from time nìyẹn bọ́ ìwọ náà ló ní 50-50 yẹn ni and that is how it will be ṣùgbọ́n ọjọ́ ló máa sẹ́yìn dẹ̀.
ṣèbọ́kọ ni ibú ọ̀lọ́lọ́wọ́ orí mi ìwọ ló yẹ kó máa ṣe 70 náà. Wo ọ̀gá ni ìwọ náà, ìwọ ọ̀gá èmi ọ̀gá ìfà ìwọ gan lọ̀gá inú ilé because àṣẹ tèmi ò kì í múlẹ̀ nothing passes without you. So ti gbọ́ so ṣé o máa send ẹ̀ lẹ́nu. Ọjọ́ wo ni kí n expect deposit ẹ̀. máa send ẹ̀. ṣé ẹ mọ̀ pé jíjí tá a jí sáyé lónìí mímọ̀ ṣe wa kọ́ ẹja dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó yẹ ìgbórin ọpẹ́ sókè ẹ mọ̀ pé jíjí mo jí láyọ̀ àwọn àjípẹ́ fún ọ asúnláyọ̀ ajíláyọ̀ àwọn àyíyọ̀ lógo jíjí ajíláyọ̀ ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ọpẹ́ fún ọ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tó sọ láyọ̀ ajíláyọ̀ àwọn àyíyọ̀ lógo. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba o ifá ní yìnyín kẹ́ni ó lè ṣe mìíràn sí adé afúnfátẹ́rù tí sọmọkùnrin ìgòdó ifá ọpẹ́ tó dá mi mo dá ọ padà ó ọ̀wọ́n ní ìrosùn ifá ló lọ́pẹ́ o ifá wa gbọ́ pẹ́ wa o Elédùmarè wá gbà yín wa o ó yẹ ẹ mọ̀ pé ọpẹ́ ní pẹ́ ní sáyé àwo òde ògbólú ìyìn ní fúnni láyọ̀ àwo òde Ìjẹ̀ṣà adé fún ọ̀mọ̀ràn dùdùn tí ń fojoojúmọ́ gbore tí kì í fọjọ́ kan dúpẹ́ ó ní kínní yóò rí bó ti mọ́ rí mọ́ wọ́n ní pé gbà tó padà wà dúpẹ́ àmọ́ àwa dúpẹ́ lónìí o àròrè mi ìgbà sí ẹja fi lè ṣàṣẹ o. Hello. Báwo ni ọkọ mi? You're good? Ìgbà wo lọ̀rọ̀ tó sọ yìí ṣẹlẹ̀? Dádì ẹ̀dẹ̀ ló bèrè owó lọ́wọ́. Your dad? Ó ní kó wá bá mi. I don't get that. Òun náà ló máa send owó yẹn sí. Yes, I'm sure. Don't worry, I'll talk to him. Yes, I'll talk to him. Okay. All right, take care, baby. I'm not saying this here. Don't worry. I love you, Joe. Olami. Yes. Ọmọ yín ní pé òun pè ẹ́ òun ń dọ̀ wá ní kó wá bá mi. Kí ló tó fi ní kó wá bá mi? Yes, mo ní kó wá bá ẹ náà. Ṣé o ti fún lówó kan tẹ́lẹ̀ ní tó wá ní pé kò tó? No, ìwọ náà ló máa fún un. Ìwọ ṣáà nìyá ẹ̀. But ìwọ ni bàbá ẹ̀. Èèbọ̀ ìwọ láláṣẹ àtolùdarí ilé yìí náà. Nothing wrong without you. So ìwọ ló máa fún. Ọlámi stop ẹ̀. Wo? Stop ẹ̀ náà o sí l'assembly kí ló tó ń ṣe báyìí? It's not making sense. Báwo ló máa sọ pé kọ́ ọmọ ẹ wá bá mi? Ṣé bí òun ni bàbá ẹ̀? Ìyá lọ́sọ̀ọ̀tọ̀ ọmọ ẹ̀ please. No now. Àtọ́bá ti ń pọ́n ilé òkè ń pọ́n rẹ̀ ilé kò make sense. I don't understand. Mo ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dẹ̀ fi mí tẹ fóònù. Irú rubbish wo leléyìí náà? Nonsense ló ń ṣe náà. Kí ni gbogbo eléyìí? A ní ọmọ ẹ ní pé kó send owó sóhun, ó ní kó wá bá mi. Ṣé mi ni mo bí ni? Ṣé bí wọ́n ni bàbá ẹ̀? Bá mi sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní pé mo bẹ̀rẹ̀ o. Wọ́n ní Adémídé ti dé o, wọ́n ní mo ní wàhálà. Ṣé o rí pé ìwọ ló fẹ́ fọ wàhálà nísìnyìí? Like you're looking for my trouble, ṣé mo kúrò ló fọ wàhálà nsìn? Ṣé kan tó ṣe yẹ ṣó make sense? Ọmọ ẹ̀kọ́ ni ò lè fún lówó ni. Mo bí ẹ sọ̀rọ̀ kó wájú mi àbí? Aláìlójútì ni ẹ́. Múlẹ̀ gbóná. Ọlámi, o ò ní ojútì sẹ́. Kò yẹ kó lè tó yẹn. Múlẹ̀ gbóná. Daddy, ṣé mi ò ní parọ́ fún yín? Tí abo bá ń ṣe bí abo, akọ nílò láti jẹ́ kí abo mọ̀ wípé akọ ni wọn. Nítorí wípé abo mọ̀ fún ara ẹ̀.
So, what are you trying to say? Torí gbogbo nǹkan tó ń sọ yìí ó dàbí àṣàmọ̀ níwájú mi ni. Lóòótọ́ mo mọ̀ pé ọmọ tá a bá bí nílé ọgbọ́n, tá a kọ́ nílé ìmọ̀, ó di dandan kó ní ọgbọ́n, ìmọ̀ àti òye pẹ̀lú. Akin, Sir. I'm your father. Talk to me. Daddy, ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ nǹkan tí mò ń sọ. You should understand what I'm talking about. Àwa tá a dàgbà sí yín lọ́wọ́, kí lẹ̀ ń kọ́ wa? Kí ló ṣe ó ti sọ pé irú èsèrú táìmù ló yẹ kó máa wá mi wá òru lásìkò kó bá jálẹ̀ bẹ̀ yan ọ̀gá ni. Ìjẹ̀ṣà mo ní Ìjẹ̀ṣà òde fún mi lówó sí owó tí mo béèrè náà 30k péré. Kó bá wà lọ́wọ́ mi wọ́n náà mọ̀ pé wọ́n ló náwó mi jù mo kàn ń ṣiṣẹ́ ìwọ ló mi náà. Èló ni mò ń ná ṣé òun àwọn tó máa ń fún lówó ẹ̀ ni ó ti ń pín owó ẹ̀ òun fún fámílì òun fún kinní máa ń kó gbogbo ẹ̀ lé mi lórí. Ìjẹ̀ṣà kó gbogbo ẹ̀ lé mi lórí. wọ́n wọ orí màá kó lé ọ lórí ṣùgbọ́n farabalẹ̀ sórí mo ṣe wá ọkàn mi balẹ̀ o kí mádàmú bá jáde. ọlọ́run ti wá sọ pé ò gbọ́ pé nǹkan jóná lórí iná náà ṣe máa pé ò gbọ́ pé nǹkan jóná lórí iná mo gbé oúnjẹ sí kíchìn yẹn ó dẹ̀ gbọ́ òórùn pé nǹkan yẹn ń jóná ìwọ àtọmọ ẹ jókòó síbí báyìí ẹ wo tẹlifíṣàn ẹ rojú òṣì. kí ló dé àwọn ọ̀gá ẹ̀ ló ń pariwo ẹ̀ tí wọ́n ṣépè fún wọn ni olórí burúkú làwọn pípé yìí o wọn yé jà ni. kò dẹ̀ máa mú bẹ́ẹ̀ bó ṣe ń gbóhùn màdámù náà màdámù dé bẹ̀rẹ̀ ìjà ọkọ rẹ̀ làgbàjà. ẹ rí mi lórí ìjókòó náà. ṣé mi ò rí ẹ lórí ìjókòó like are you crazy? èmi ló sọ pé ṣé mi ò rí ẹ lórí ìjókòó no ìwọ ni ìyá mi náà no ìwọ ló bí mi náà o no mọ́ èmi ló jókòó yẹn you are very very stupid. ṣé torí pé mi ò sí ni pé kí wọ́n lọ kíṣì kó lọ sóúnjẹ Ọlámìjí jọ nítorí Ọlọ́run oúnjẹ tó jóná yẹn sìn báwo la ṣe máa ṣe wẹ́ẹ́ kò tẹ̀ sí ṣíṣe kò sáì ṣe mo máa bu tèmi kúrò bẹ́ẹ̀ èyí tó bá kù níwọ̀ àtàwọn ọmọ ẹ̀ máa jẹ bó jẹ́ ìdíjóná ni òun náà ló máa jẹ kò sí kan tó kọ́ mi pẹ̀lú rubbish. Talk about the devil. Ọ̀rọ̀ màmá ẹ̀ ló ṣe ń bá mi sọ lẹ́sẹ̀. lórí ọ̀rọ̀ owó kí a ń sọ. 30k. mo wá promise ẹ pé màá fún ọ ju 30k lọ. màá máa lọ gbogbo àwọn kinní ìbáyìí máa gbé lọ síta o. jẹ́ kí n já ọ tán. kí ni. sórí lọ́wọ́ kí mo wà mo play game kan 15 games ni 14 ti wá ń bẹ̀ ó wá kó ẹyọ kan Arsenal Bournemouth ogun rè Arsenal àná Bournemouth dànù ó mọ̀ iye mo fẹ́ fi jẹ ẹni àti ìbẹ̀rù ti sọ́kè 16 million. ẹ gbà mí Ìjẹ̀ṣà owó ti dé ọkọ mi owó olówó orí mi. owó dá mo sáré di ọkọ mi. ọkọ mi ni. àfẹlẹ́sàn kí mo fẹ́ gangan. ìgbà wo ló fẹ́ jáde ìgbà wo ló wẹ̀ Friday lè. ṣùgbọ́n kó bá ti dé. ní dédé aago mélòó like what time. 4 máa ń gbá máa sí. 4 o'clock. kó bá ti dé by 6 àti di millionaire. ṣùgbọ́n la máa gbàdúrà o. àdúrà kí tún ni. owó bá ti dé bẹ́ẹ̀ gbìyànjú àkàbà di millionaire fẹ́ kọ́ lọ́n ba yéèyàn ọ̀gá mi jẹ. Ìjẹ̀ṣà kí ló dé kí wọ́n ṣe ti tẹ́lẹ̀ ni. ọ̀sẹ̀ mi mo fẹ́ bú gan owó sí ẹni mo fẹ́ fi ìyà jẹ ẹni náà. ìyàwó ẹ̀gá yẹn tiẹ̀ deserve ẹ̀. especially madamu gangan mo fẹ́ fi ìyà jẹ. kò tiẹ̀ sí nǹkan tó kàn mí kówó tiẹ̀ dé ká gbádùn ni. ìfẹ́ mi. mo ti ń ràwọ̀ owó lára ẹ̀. wo kówó ní bá ti dé kíyà bá ti di mílíọ̀nìyà kíyàn di olóṣì ní à. olówó ní à olóṣì ní à love mi baby mi mo lóòbẹ gan Ìjẹ̀ṣà olóòbó nífẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn kìíní a máa lọ club máa jó fún mi. máa wọ̀ nígbà Friday 4 o'clock. 4 náà bẹ̀rẹ̀ má ṣe báyìí. ǹjẹ́ ká ìyẹn ṣì ń bọ̀ bọ̀ 30k yẹn wá ń kọ́. torí nǹkan kó wà nílẹ̀ bẹ́ẹ̀ ni pé bí madam ṣe ń para nù lé kó bá gbé para mú mi jáde ó lè jẹ́ kó fẹ́ bí ìbínú jáde kó bá bóbìnrin lẹ́gbẹ̀ẹ́ mi iṣẹ́ bọ́ọ̀rì ní kí owó tó dé o wá máa lọ a máa sọ lórí 30k máa sàn jẹ. wà á sẹ́ǹdì ẹ̀ nígbà wo. Friday. Ìjẹ̀ṣà ò love mi. mo love rẹ baby. jọ torí ọlọ́run ojú mi jojú rẹ o mọ gbé kankan lọ tá o. ọlọ́run kí ló ṣẹlẹ̀ màdámù ọjọ́ kí màdámù bá tó pọkọ yẹn ojú rẹ̀ àkẹ́. mi ò understand ta ló fẹ́ fún fòun jáde. I'm just going out. Mo fẹ́ lọ cool head mi. Wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ilé ti ń pọ̀ jù. ká ló ń sọ yẹn fún.
Kí ló tó sọ fún bàbá ẹ̀ kó tó jáde lára? No, tell me. Kí ló tó sọ fún bàbá ẹ̀ kó tó jáde? Ó jẹ́ pé mi ló ń dágbére fún. Mami, bóyá mo dágbére fún Daddy àbí mi ò dágbére fún wọn. I just need to go out. I'm tired. Wàhálà yín àti Daddy ti ń pọ̀ jù. I just need to cool off my head. Sorry. Are you okay? Èmi ló kúrò wájú ẹ̀bẹ̀ yẹn. Right? Kí ni fi ṣe bínú? Because ilé ọjọ́ mo ṣe máa ń bínú gangan ni. Nígbà bẹ́ẹ̀ fa wàhálà màá tún bá fa wàhálà tó bá dé wà tó padà lọ́dọ̀ rẹ̀. Madam Ore. Mo ti clean ẹ̀ tán. Hello? Báwo ni? Mo wà jàre. Are you serious? Oh my God. For real? So, bó ṣe ń bá mi sọ̀rọ̀ ńsìn, wọ́n ti send 90 million account mi. Oh my God. Oh my God. Like, I'm so happy right now. Inú mi dùn gan. Iṣẹ́ ọ̀rẹ́ mi. Ọlá bàtà ló mọ́dọ̀ ṣàn. Ọlá Ọlọ́run àtọ́lá ẹ náà ni tí kò bá sí ọlá ẹ. Báwo mo ṣe fẹ́ rí contract yẹn gbà? Inú Ọlámìjí kan máa dùn tó bá gbọ́. I'm so happy. Mi tí wo fóònù mo ṣe máa wo sí mi ò mọ̀. Mo ṣe máa check alert mi sìn ni. All right, ó ṣe. Congratulations, madam. Thank you. O ṣe. Ayọ̀ abara tíntín. As in, I'm so happy. Ṣé kí n máa wò ó nígbà kí n kọ́kọ́ sọ pé àyà mi ti fò lọ pé kí ló ṣẹlẹ̀? It's a good news or bad news? It's a good news. It's a good news, madam. Ó ti wọlé o. Thank God. I'm so happy. Mo kàn wá wò pé ní ṣe jẹ́ wíkẹ̀ndì bẹ́ẹ̀ ké ṣe ní mímọ́ ẹni kí mo jí nílé ni o. Good news ni láti gbà kí mo ti jí bẹ́ẹ̀ láti ibìkan sí ibìkan bẹ́ẹ̀ good news bá ti débẹ̀ good news. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, good news kò ní tán lé wa. Àmín. Àwọn èèyàn máa kí wa congratulations. Àmín. Bí ìṣe wa ti gbọ́ good news bẹ́ẹ̀ èmi kàn wò pé kémi náà kàn gbọ́ good news látọ̀dọ̀ ní kí n kàn lẹ́mí bíi 2 million. Gbà tí mo ní it's a lie. Madam, thank you. Kí wọ́n sọ pé kí n wá wò báyìí kí n má lè bìlífù ojú mi gan kí wọ́n máa ka òdo kó wà lẹ́yìn 2 ni kí n máa ka pé 1, 2, 3. Ijesa, madam. Ṣé o ti lògùn ẹ? Are you okay? Okay, torí pé mo receive call lójú ẹ̀ ń sìn. O fi pé o wà entitled láti gbà nínú owó yẹn, right? Ṣe bẹ́ẹ̀ mo kàn. Kí fún ẹ ní 2 million torí iṣẹ́ tó ṣe fún mi lénìí. Torí pé kò ń ṣe ẹnu iṣẹ́ ló wà. Torí pé mo receive call lójú ẹ̀. You are very very stupid. Mo gbà. Get out! Kò kúrò wájú mi jọ. Lè fẹ́ bà mood mi jẹ́. Rubbish. Bó ṣe máa ń ṣe nìyẹn. I'm so happy. But ẹ dúró. Irú Ìjẹ̀ṣà yìí kò yẹ kí o máa receive call owó lójú ẹ̀ o. Because mo receive kò ní kí fún like for real. Irú eléyìí ní káwọn olè wá báyàn lé. I don't get. Ọ̀pọ̀lọ́ abọ́pọ̀ ọ̀tún yípáyípá ọ̀pọ̀lọ́ abẹ́ṣòsì yípáyípá ọ̀pọ̀lọ́ abẹ̀yànrùn ọmọngímọ adéáfúnmàdẹ̀yìn tí ń ṣe yèyá ajé àtẹ̀gúngún àtòrìṣà àtẹ̀gúngún òtítọ́ lájẹ jù wọ́n lọ ajé lọ́bọ̀ òrìṣà agbẹdúdú àwọlé olókun dífá fún olókun níjọ́ tí omi òkun ò ṣeé bù fọ́jú àlùkò pupa dòdòdò àwòlé ọlọ́ṣà dífá fún ọlọ́ṣà níjọ́ tí omi ọ̀sà ò ṣeé bù fẹsẹ̀ ó dídẹrẹ́ ló jí ó fìrìn ẹsẹ̀ kẹ̀rẹ̀wẹ́ adéáfún olúwo ọmọ odò ọba ọmọ àtọ̀run gbégbá ajé kárí wálé ayé kùsókùsó àjàbọ̀
adé afẹ́lẹ́wé àgbàdo ọmọ ara wọn méjì ìṣẹ́bọ nítorí àtìlà nítorí àtìlówó nítorí àtijẹ́ èèyàn wọ́n ní kẹ́ ẹ jẹ́ ká láyé ó jẹ ayé kọ́ má máa fi ní fáyé jẹ ẹ jẹ́ kó nígbà olóògbà kọ́ má máa fi ní fúngbà lò. wọ́n ṣàkíyèsí pé bí mo ṣe ń kí ajé mo rí i pé ojú ti ń kàn. ó ń kàn mí gidi. ojú ló wá ń kán bòjì òun ń padà bọ̀ ń bẹ́ẹ̀ ṣọ́ọ̀rí bọ́n ṣe wà yìí ìdáǹdálélẹ́dùnmarè ń dáàyàn sórí ohun tó o bá wálé ayé àwọn gbárùmọ̀lẹ̀ jẹ́ kó yé mi pé Elédùmarè kọ owó mọ́ pé bó o ṣe wà yìí Elédùmarè kọ ire mọ́. Elédùmarè ṣe mú kan mú mọ ọdún mú mọ kó kọ fún mi. pé gbogbo wa náà pátá náà là ń pariwo pé ire ni kó jẹ́ tíà pé ire níwájú ire lẹ́yìn ire ní tèmi ire lọ́tún ire ló sì máa ríre gbà o ẹlẹ́dàá rẹ̀ yàn rè. mo ti ríre gbà. bọ́ọ̀ ṣe wà yìí ní ohun tó yàn wà lé ayé kọ́ ọ mọ̀ sáré rárá ọ lówó àmọ́ tó o bá fẹ́ wá dúró de àsìkò tí Elédùmarè kọ fún ọ n tó fẹ́ fi wàdùwàdù médà lórí ìkọ́ n tó fẹ́ sáré ọ̀la àfiwà ń wára múrùgùn ọkà máa dá kòkò lu àfiwàdùwàdù médà lórí ìkọ́ ìgbà náà ni ìdààmú ń bẹ̀yàn lọ́wọ́ ikọ̀ ní sùúrù ó wá kù sọ́wọ́ rẹ èyí tó o bá fẹ́ ṣe inú méjèèjì. mo fún mo mú option bí mo fẹ́ fi wàdùwàdù mú dà lórí ikọ̀. tó o bá fi wàdùwàdù rẹ dà lórí ikọ̀ ìdá ó bẹ̀ ọ́ lọ́wọ́. láyé ai màá lo hand glove mú thick one mo lè tó hand glove méjì pọ̀ kí tó bẹ́ẹ̀ kàn kí tó bẹ́ẹ̀ dọ́wọ́ mo ti gbá mú bàbá mo rẹ́dí. ó ṣe ní sùúrù torí pé tá a bá ní sùúrù á jẹran tó jẹrin lọ sùúrù ò kì í pọ̀ jù àfi tí sùúrù ò bá tó má sáré tí ò yẹ. ẹ̀yin mọ̀ nǹkan mo fẹ́ sóògùn owó mo fẹ́ ní owó sẹ̀ mo fẹ́ ní owó kó jẹ́ pé ọ̀gá mi gan ìyàwó àtọkọ kan máa tọrọ owó lọ́wọ́ mi kí n máa rán an níṣẹ́ owó dùn bàbá. lóòótọ́ èèyàn tó wálé ayé tí ò lówó ayé asán ló wà irú ẹni bẹ́ẹ̀ bá lọ family meeting irú wọn lọ́ máa ní kàn fi yín sí pepsi ọkùnrin tí ò lówó tó wá hustle tó ṣe ìyàwó níṣu lọ́kà tọmọkùnrin ọ̀hún ò bá wá padà lówó mọ́ irú ìyàwó tó fẹ́ níṣu lọ́kà gbogbo nǹkan tó kówó lé pátá ni ó mọ̀ pín ká ní ó pin dọ́dọ̀ ṣàkà síákà yínká àti security worker ọ̀rẹ́ wa ní sùúrù mọ́ ṣògùn owó. màá ṣe. ọ̀nà àti là kò rọrùn. wàá ṣe. bẹ́ẹ̀ ni màá ṣe. ọ̀nà àti lò. mọ̀ bíbí ṣe ń tẹ̀lé mi lẹ́yìn bẹ́ẹ̀ ni inú rí kù sí o. inú wa dùn. inú rí jáde. tó ṣẹlẹ̀ ṣe fẹ́ gbọ́nú mi ni ìṣúsáyìn jáde. bí àgàn ni ṣe wẹ̀ láàárọ̀ èmi gbá. ẹ má bínú ọ̀gá. níbi ìṣòwò ẹ̀yìn. ò tí wẹ̀. ṣé rí for your information àti tòjébọ olóòṣà lọ́wọ́ o ó kú bàbá ẹni káàbọ̀ mo ti ra lé mo dẹ̀ ra yín mọ́ ni so yín òfin inú ilé wa ti ṣéǹjì torí bẹ́ẹ̀ mo ṣe mi káàkiri pé yín adipẹ́wọ́ ti ṣéǹjì ọwọ́ ti yàtọ̀ sórí látòní lọ ìwọ ni wàá wà wọn lẹ́nu géètì ìwọ wàá máa bá ń sí géètì so wá rí ìyẹn òfin wà lẹ́nu géètì kò fẹ́ lọ o kálejò bá wá mi wá ó lè pè mí lórí fóònù o wàá fẹ́ sára rẹ̀ ni wá kó bá jẹ́ sàlẹ̀ mo wà sọ pé mo lálejò kó bá jẹ́ bedroom náà ni wàá gòkè wá sọ fún mi pé mo lálejò kó bá wù mí màá kálejò wọlé kí bá dẹ̀ wù mí màá kálejò máa lọ. mo ti gbọ́ sá. kó dẹ̀ tó jí láràárọ̀ kó máa bá mi fọ mọ́tò méjèèjì kó wà ní compound. máa fọ. mo mọ mọ́tò fọ. tiẹ̀ iṣẹ́ ti tiẹ̀ simple ìwọ wàá máa dáná fún mi inú ilé pàdé máa clean inú ilé so ti yọ kó bá fẹ́ lọ sọ́jà fresh mo máa ń jẹ o mọ microwave oúnjẹ fún mi o mọ wọn mọ oúnjẹ ọjọ́ kejì fún mi o ẹ̀mí like kó bá yẹ pé ẹ̀fọ́ ló fẹ́ ṣe ẹ̀fọ́ ọjọ́ òní náà ni wàá ṣe fún mi kó bá dẹ̀ fẹ́ lọ sọ́jà àyìn gbé wúbá àyìn gbọ́kadà lọ sọ́jà o. kí ni mo máa wọ sá. ẹsẹ̀ rẹ ni wàá wọ̀.
Baby, Lẹ́gẹ̀ẹ́ suspense sílẹ̀. Mi lè fẹsẹ̀ rìn náà. Wà á trek, you will trek. Ṣé o fẹ́ ṣiṣẹ́ àbò ṣiṣẹ́? Má ṣe sà. Wà á fẹsẹ̀ rìn lọ. Kó bá dẹ̀ ra nǹkan 3,000, kó bá sọ mi pé 3,500 ni o lè mọ́ délé ọ̀kadà lè gbà ọ́, mọ́tò lè gbà ọ́. Kò sólè lójú ẹ̀. Àwọn ìjògùn tèmi lówó. Èèwọ̀ kan kó tún wá wà bẹ́ẹ̀ ni pé ó lè tó oúnjẹ mi wò kó bá ń ṣe kissing o. Mi lè mọ bó ṣe bóyá ó dùn àbí kò dùn sá. Wà wá bá mi níbi kí n bá wà, wà wá fi síbí wà fi tọ́ sí mi lọ́wọ́ bẹ̀ mi máa rò pé ó ní magí, ó ní yọ̀. So ti gbọ́? Ṣé sì question kankan mọ́? Esther, ṣebí a lè sóúnjẹ like if we want to eat. Ṣé ń gbọ́ tán mọ́nàmọ́ná ni? Ebi ló ń pamọ́ èwo lọ́wọ́ kó fi ń ṣe láìsí ojú. Jẹ́ nínú sọ́ọ̀sì. Ṣé mi náà san sálárì fún yín ni? Inú sálárì kí n bá ti san fún yín, ìyá yọ owó oúnjẹ ní sọ̀tọ̀, ìyá máa ro oúnjẹ ní lè fi gáàsì mi so oúnjẹ rí o. Àjẹbẹ́ gáàsì àwímọ̀ lójú ni o. Ṣé tẹ́ ń lọ́rùn kí n pẹ̀lú mi? Ó tẹ́ wa lọ́rùn ọ̀gá. Ó tẹ́ wa lọ́rùn ọ̀gá. Now you are talking. Kó bá ti since kí n ti sọ pé ó tẹ́ ń lọ́rùn ìbájọsepọ̀ ya ádámọ́rán. Èyí méjèèjì bẹ́ẹ̀ wá bá ń bọ́ síta kí bá ń fọ mọ́tò mo fẹ́ jáde. Bíbí òun ló lè fọ ọkùnrin òun ló máa fọ mọ́tò. Wọ́n ní kájọ fọ ni. Mo yín kí n jọ fọ mọ́tò ìwé lọkùnrin orí mi péré ni kí n sọ pé kí n méjèèjì la fọ. A máa fọ ọ̀gá. Bó ṣe wù mí rè ni kí n méjèèjì la bá mi fọ mọ́tò. Ṣé mi mo kó báyìí? Ọmọ. Ọ̀gá. Bóò ni? Ọ̀gá. Kú ilé. Sir. Kó ṣẹlẹ̀ sí fẹ́ tẹ̀lé mi wọlé. I'm sorry, sir. Mo fẹ́ deliver message ibi tẹ̀ràn mi ni. So when I get there, woman sọ wípé kò sí bọ̀kọ̀tọ̀ mọ́, that she only had fish. Mo ní kí n béèrè lọ́yìn pé do you still want me to cook? Kó jẹ́ pé ẹja ẹni màá kàn ṣe sí, ó dẹ̀ ní pé ẹja panla ló wà. So màá kàn ṣe díẹ̀ mọ́ ẹran. I don't know if you like it. Ó rí bí mo ṣe ń wọ̀ ti kàtẹ́gbín. Mo ń wọ̀ bíi pé kí n sẹ́rí mọ́ láyà kó dákú kí n wá jù ọ́ sínú omi púùlù kan fi jí ọ. Ṣó o ya wèrè ni? Wájú Yèsù tí mi sọ English mẹ́mẹ́mẹ́ sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀. Ìjọba gbá lójú. Ẹ̀bẹ̀ lọ́mọ ti sọ ọmọ kókó láti wà wájú mọ́ gbọ́dọ̀ máa sọ ìbò mọ́. Mo kàn fẹ́ kó máa mọ̀ pé ó lówó òsì bá ọmú lẹ̀. Ìwọ àtòsí 5 and 6 ní. So gbọ́, mo kàn fẹ́ kó mọ̀ pé ó lówó onígbéraga. Kò tún wá ní English nìkan ló ní látàyè ládọ́rùn. Mo dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Kó bá ti ń bá mi sọ bẹ́ẹ̀ mo fẹ́ máa rí tracy sí pé. I'm so sorry. Sórí kó bá ti wá bá mi sọ òyìnbó nulẹ̀ gbàdúgbàdú á gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. Mẹ́fẹ̀ẹ́ gbọ́ òyìnbó lẹ́nu ọmọ èdè ìlú rẹ ni kó fi máa bá mi sọ̀rọ̀ ó yá gbogbo nǹkan kó sọ yá tún sọ. Ẹni tẹ́ ní lọ bá oníbọ̀kọ̀tọ̀. Ó lóun oníbọ̀kọ̀tọ̀ lónìí pé ẹja ni òun ní ẹja panla. Mo wá wò wípé bóyá ẹ fẹ́ràn ẹja panla torí ẹ jẹ bọ̀kọ̀tọ̀ náà tẹ́lẹ̀. Pé bóyá kí n bá yín ṣẹja panla yín kàn fẹ́ ẹran díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ojú sọ̀rọ̀ òsì yọ ọ́nú ọ̀rọ̀ kò sọ. Òsì dáa o, èsì dáa. Mo rán èrò mìíràn oníbọ̀kọ̀tọ̀ pé bọ̀kọ̀tọ̀ ló wù mí jẹ kó bá soft kó ṣe é ké rọ̀. Ó wá débì kan wá sọ pé èsì bọ̀kọ̀tọ̀ ẹja panla ló wà. Sọ mọ̀ pé bí yẹn ṣe rí ọ náà ṣe wò pé ibo gan ló ti rówó kó fẹ́ fi ra bọ̀kọ̀tọ̀. Ó náà ṣe fẹ́ já panla lọ. Irú èmi lè dé bẹ̀bẹ̀ kan ọ́fà mi lẹ́jà panla àárín èsì bọ̀kọ̀tọ̀ tọ́kì ló wà. Tí o ti rí ìyàtọ̀ láàrin mi àti ẹ olùsí ni wọ́ ọlọ́rọ̀ olówó lé mi. Kó bá wá débì kan bá wá sọ pé èsì bọ̀kọ̀tọ̀ bóyá torí ìbọn ṣe rí ọgàn pé ó lè jẹ́ pé o fẹ́ gbà láwìn náà ṣe tà fún ọ. Wàá tún lọ bò mí wò. Nǹkan kọ́gà yẹn bá ti fẹ́ lèèyàn máa ń ṣe bọ̀kọ̀tọ̀ ló wù mí jẹ èmi ìṣolóòsì mí èjẹ panla kírú ẹ̀ bá tún fẹ́ ra panla gan ìyẹn yẹ kégbójúmọ́ ya yan ni wàá fẹ́ máa rà pé èyí fún mi níyè kó tí ń rìn nítorí kó wẹ́ẹ̀ lè reduce àbí gbogbo ibi kó bá lè rìn dé kó fi àwa bọ̀kọ̀tọ̀ nínú ilé wàá dẹ̀ ṣe ké rọ̀ nǹkan kí mo fẹ́ rè ní sótán aṣọ kí mo yín kó fọ só ti fọ. I've watched everything, sir. Mo ti fọ gbogbo rẹ̀, sir. Mo fẹ́ kíìpù fóònù gbá ọ létí rẹ ni. Mo ti fọ gbogbo ẹ̀, sir. Ó rí i pé mo ti sáré fẹ́ fi fóònù sápò kí n fọwọ́ ní gbá ọ létí mọ́gìrì kọ́kọ́ rẹ̀ bá dé gan kó bá challenge mi gan máa lé méjèèjì dànù ni. Ẹ má bínú, sir. Dáadáa wọ́n bá tún ti bí ọ dànù lé kó bá mi sọ òyìnbó. Wo kó bá ti san 50 million ni má bá mi sọ̀rọ̀ mọ́. Mi ní interest owó kékeré ká mi lẹ́nu mọ́.
Èsì wàhálà kí mi bá ti rá láti mi máa pè ọ́ fúnra mi ìwọ náà mọ̀. Ó ṣe ayírádà bẹ́ẹ̀ ni. Owó ńlá ni ká máa fi wá mi fowó kékeré mẹ́nu mi ti fẹ́. Kí ni yóò ṣẹlẹ̀? Ọ̀gá, we are very very sorry. Ó mọ̀ kẹ́yìn tí kọ́kọ́ jókòó náà yẹ kí n kúnlẹ̀ tẹ̀mí lọ́rùn. Ẹ jẹ́ ká wà báyìí, please sir. A ní kí n jókòó. We just want to be like this and Kí ìbá ti jókòó èmi náà gbọ́ nǹkan kí n fẹ́ sọ. ó dẹ̀ sọ. Kí ló ṣẹlẹ̀ mú gbọ́? Ọ̀gá, please àwọn ọmọ yín. Ọmọ mi. Àwọn ọmọ yín wọ́n fẹ́ sanwó school ní next week and school wọn tí wọn bá san owó lẹ̀ wọn ní jẹ́ kó resume and a ti gbé ẹ̀wò síra wọn èmi àtọkọ mi we can afford the a lè san àwa ò pé ká wá bá yín ọ̀gá pé kẹjọ if you can assist us to pay the school fees sir ẹjọ. Ìgbà wo ni mo bímọ kí mo sọ fún ọ kó o ṣe ní mi só ti bá mi ṣe ní mi kan rí nílé. Ọ̀gá òun ni kò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ kò lágbékalẹ̀ ọ̀rọ̀ ni àwọn ọmọ wa ni Tèmísàn àti Akínọlá ọ̀sẹ̀ tó ń bọ̀ ni wọ́n fẹ́ ṣe exam ààrẹ tí ì sanwó wọ́n dẹ̀ ti sọ fún wọn pé tá a bá sanwó wọ́n máa lé wọn wọn ò ní jẹ́ kí wọ́n ṣe exam àwa ní ká wá bá yín pé kẹ́kùn fún wa lówó díẹ̀ sí ká lè ṣàánú wa ní ọ̀gá. O ṣe mí sọ yẹsí please sir. mi bẹ́yìn I'm begging you sir. Ó lówó tún mi sọ English tálákà oníkàràmọ́. No, I'm just begging. You are just begging so you are just begging. Kí ló ṣe kó wá fẹ́ tọrọ owó kó ń ṣe please sir. ọmọdé ló ṣe. Ọmọdé ṣe ó mọ̀ nǹkan kó ń ṣe ní ó ní ìgbéraga ni tálákà máa ń ní ìgbéraga tiẹ̀ mú tún kọ́kọ́ rí grade 1 ló wà. Ṣé bọ́mọ Ọ̀yọ́ náà pè ọ́? Kí ló dé kó wá bá mi sọ Yorùbá wa kó wá jẹ́ pé English ló bá mi sọ wá tọrọ owó tún sọ English please. Ìgbéraga ni kí ìméjèèjì bá wa lójú tì ní ìlówó ìwọ ń ṣe gate man ìwọ ń sọ ọmọ ọ̀dọ̀ ìwé ìlú wa lè ṣe family plan ìwọ ń bí ọmọ méjì ẹni wa ti bímọ rí kí wàá máa bá ẹ sanwó school ẹni kó ti bímọ. Àbọ̀tọ̀ ọ̀gá ẹ mọ ọmọ inú tẹ́lẹ̀. Kí n bá wá. Mo pé ọmọ yìí wọ́n ti máa dùn ọ́ lá we can change their school in fact. Ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ náà ló jẹ́ kó rí. Nǹkan kó ṣẹlẹ̀ ní sẹ́mi mo wá kó bá yín ni sẹ́mi mo kó bá yín ni. Ẹ̀yin kò ga. Kí wà ní tèmi. Ẹ wo kéde máa wá wò ó ṣe rí ibi tí wọ́n ń lọ tẹ́lẹ̀ gan-an a tún gbé wọn kúrò ń bẹ̀ wá sí tó tún kéré sí kí kó yẹn lè rọrùn fún wa. Ibi kí n já wọn wá sí ìtura rówó nìsan wàá tún wá já wọn wá sí ìsàlẹ̀ díẹ̀ sí kí wàá fi wá rówó san ni ṣùgbọ́n èmi láàdváìsì kan fún yín o kí n bá dé lè mú lò ìyá dúpẹ́ lọ́wọ́ mi létà o ṣèbọ́kùnrin àtobìnrin ni kíkan máa ṣe fọganáísà kíkan dẹ̀ máa ṣe bóyá télọ̀ àbí kí máa ṣe POS sátètè máa mówó wálé. Ọ̀gá ẹ dákun. Ṣe gbogbo èèyàn náà ló ń kàwé. Ẹ̀yin náà lẹ sọ nísìn pé kí n mọ̀ sún èbó mọ́ mo sì ti gbà ẹ dákun sẹ́rà àwọn ọmọ ẹ̀yin náà mọ̀ wípé àwọn ọmọ ọlá ni wọ́n dídà lọ́dà ẹgbẹ́ ìṣẹ̀lé ọmọ ẹ dákun mẹ́ẹ̀tì ẹ lè ràn wá lọ́wọ́ ètò ẹ̀rọ táwọn ọmọ kẹ́ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ dákun abẹ́. Ṣé mo jẹ́ yín ní sálárì? inú dè ó lọ́wọ́ kan náà kí mo lè ṣeré ni. O tún fẹ́ sọ English? Kò sọ mọ́. Broken ni mo sọ mọ́. Ẹ dákun ẹ ṣàánú wa. Ẹjọ́ tó yọ tó ẹjọ́. Ọ̀nà àti là kò rọrùn ọ̀nà àti lò. Ẹnu kìnìún lówó àtẹ́lẹ̀tẹ́lẹ̀ nísàyí inú kìnìún lówó àtẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá máa lò tó bá wà lọ́la ojú ní láti rí o inú ẹ̀gbin lọ́la ń gbé. Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o Ọ̀kánjúwà o mo ní láti dolo mo ní láti dọlọ́lá mo ní láti jẹ́yàn pàtàkì nínú ayé kí máa lọ ilẹ̀ kó máa rọ́ mo fẹ́ di ìlú mọ̀ọ́ká olówó
gbajúmọ̀ ká gbajúmọ̀ kóró mi ò dẹ̀ fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ mi ò fẹ́ máa túbọ̀ tán èmi ò fẹ́ máa túbọ̀ tán onídàáfà túbọ̀ tán kan mo ní láti dolówó ni ìwọ̀n ẹ̀sìn kan kò kí gbélé o ló ṣì àṣìké ìwọ̀n ẹ̀sìn kan kò ń gbélé o ló ṣì àṣìké. ìgbélé Ìjẹ̀ṣà dídé lẹ́jọ́ kí lọ sí gate fún mi, are you stupid? ṣé pé méjì lówó. méjì lówó, I don't understand. mo ní kó lọ sí gate ó sọ méjì lówó, are you stupid? ṣé o ti yá wèrè ni? dídé kó lọ sí gate fún mi jọ sí gate fún mi jọ méjì lówó ó ń sùn kalẹ̀ méjì lówó nonsense tó bá yá ní kó change rate òun ó ní rate card òṣì fẹ́ kó increase the salary ó ń sùn lẹ́nu iṣẹ́. ṣé gate fún mi o. mọ́tò sọ̀rọ̀ ó kúrò níwájú mi rẹ̀ ikọ́ tí mo fẹ́ yẹ̀ òun ló máa ṣe sórí èmi ni mo dáná tẹ́lẹ̀tẹ́lẹ̀ now ìwọ ló máa dáná ẹ̀fọ́ ẹlẹ́rìí méje dẹ̀ ni mo fẹ́ jẹ ìwọ dẹ̀ ló máa sè é kò dẹ̀ sí nǹkan tó fẹ́ bá mi sọ sí ìwọ ló máa sè é. Adémídùn kí ló fẹ́ gangan tó fẹ́ pa mí ni kẹ́mi máa dáná nínú ilé mi. ṣé ò lè dáná ni ó yá ṣé ó dàgbà ju ẹni tó lè dáná lọ ni ṣé mi ò kí ń dáná ni ṣé ẹrú ẹ̀ lèmi jẹ́ ni. yes. máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu for crying out loud nínú ilé mi ṣé o fẹ́ sọ mí di gbẹ̀wò dání ni àbí o fẹ́ sọ mí di bọ̀dá tẹ̀ ń fẹ́ kẹ́mi wá rọ mi parí àbí. èmi náà gbẹ̀wò dání èmi náà àbí slave ni mo jẹ́ sí ẹ ìyàwó ẹ ni mi ò kì í ṣe ẹrú ẹ bí mo ṣe ní right láti dáná ni wọn náà ní right láti dáná nínú ilé eléyìí o ìwọ ló máa ṣe ẹ̀fọ́ ẹlẹ́mìí méje wo dẹ̀ fẹ́ jẹ ìwọ ló dẹ̀ máa ṣe. ó dòódì èmi Ọlámìjí kémi bọ́ sí kitchen kí n lọ sí oúnjẹ. yes. wá kí ló ń gbénu ẹ̀ gan kí ló tiẹ̀ ń gbénu ẹ̀ gan. kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú ilé tó sọ yẹn. wo ká so ajá mọ́lẹ̀ ká so ẹkùn mọ́lẹ̀ ká wá múrò ẹkùn ká fi sọ́wọ́ ajá yẹn ṣó mọ̀ pé kò lè possible. kò lè possible ó máa lọ sí ọjà yẹn ó máa ra nǹkan ọbẹ̀ ó máa sí ọbẹ̀ ó lè máa dáná yẹn. you are joking. irọ́ ló pa. you are joking. ó máa dáná yẹn ó máa dáná sí. you are joking. oh really. o mọ nǹkan tó ń sọ rárá. ó ní dájú òun fẹ́ wàhálà nìyẹn. lémi. yes dájúdájú òun fẹ́ bìlì sí nìyẹn. ó máa fọwọ́ gún mi nínú. Ọlámìjí ó máa sí wà tún dára sí. ṣé o fẹ́ nà mí. because he is your slave. daddy. àti géètì láti ń gbóhùn kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé ojoojúmọ́ ìjà ni. bàbá yín ni kẹbi léèrè ó máa ṣe é ni mo sọ fún ẹ. mọ́mí wá ìtẹ̀yìn àti dáàdì máa ń ṣe bíi ilé gbogbo ìgbà láì ṣe tìyálé tìyàwó ẹ̀yin àti dáàdì ò kì í ṣorogún náà láì ṣe tìyálé tìyàwó ẹ̀yin àti dáàdì ò kì í ṣorogún náà. tell me more you understand tí mo fi ń gbó àbí tí mo fi bu bàbá yín jẹ torí pé ajá ni mí right tell me more. mọ́mí kò sẹ́ni tó ń bá yín sọ yẹn disrespect ten fún dáàdì tí ń pọ̀ jù. àbí. ení àdán fọwọ́ rọgí ọ̀la àdán fọwọ́ rọgí ọ̀túnla àdán fọwọ́ rọgí tójú ò bá ti àdán ó yẹ kí ojú ti igi tàdán dìrọ̀ mú. wow ìyá olóòwe ìyẹn sèmi náà ok mi ò rí nǹkan kan mo kàn ṣàlédé bí náà ni no kò múnú bí mi èmi lèmi dájà lẹ̀ right ṣé rí bàbá yín tẹ̀ rí yẹn kò ń ṣe èèyàn gidi irú èèyàn tí bàbá yín jẹ́ sọ fún yín lé. ọkọ mi yes. ọ̀rọ̀ yìí ò tí ì yé mi o. kí ni òye ń bẹ̀. fine mo pé mọ́mì ṣe mí lóore wọn làwọn ti send owó sí yín but ẹ fowó jíṣẹ́ fún mi. kí ni kò yé ẹ mo sọ fún mi pé mo ti gbowó yẹn mo fi ṣe àwọn necessary things nínú ilé. ẹ gbà ẹ nà. ẹ ti lò bó èmi ò rí nǹkan kan tẹ́ rà wá sínú ilé yìí o and the last time I check ẹrù ọmọ èmi ni mo rà so mi ò ní nǹkan tẹ́ fẹ́ fowó ṣe. ó máa yìí mo sọ fún mi pé mo ti gbowó ok mo gbowó owó ẹ owó mi ni owó mi owó ẹ ni so kí ló bá ní pé mo gbowó. èmi ní pé owó mi
mi ò ń ṣòwò yín àmọ́ owó yìí owó bísínẹ́sì ni mò ń dájọ́ yìí torí kí n lè fi dáwó bísínẹ́sì padà ni torí nǹkan tẹ́ ń sọ yìí kò yé mi owó yìí mo fẹ́ fi dáwó bísínẹ́sì padà ni. woman yìí kí ló dé náà o ti ń stress mi jù wàá dájọ́ mi náà. ẹ mú mi lọ dájọ́ kẹ́ ẹ lè gba àjọ tí mo dá àbí ẹ dẹ̀ mọ̀ pàjọ mi fẹ́ fi ṣe bísínẹ́sì ni aláìda èèyàn nìyí ṣé bó ṣe ń ṣayé nìyẹn. sórí wàhálà ti fẹ́ pọ̀ mi ti ẹ̀ mi kí ni mo fẹ́ máa bẹ̀ sọ̀rọ̀. rárá mo máa wá rí rí báyìí ọlọ́run èmi stress ẹ lórí owó mi ọlámìjí ọlọ́run bá mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ti fẹ́ dáwọ́ yìí padà ẹlẹ́dàá mi bá mi fẹ́ dáwọ́ yìí padà owó ìtumọ̀ náà ń dáadé mo fẹ́ fi dá ọlọ́run owó yìí mo fẹ́ fi dá bísíǹsì pa. Rọra pẹ̀lẹ́. Ṣé ń jókòó náà? Irọ́ ò tí lè jókòó irọ́ ò lè yá sí pẹ̀lẹ́. Yé rọra. Má ti mú bíbí dèjì. Pẹ̀lẹ́. Rárá mo fẹ́ tó ní sáré tó. Pẹ̀lẹ́. Má dì mú mi. Ó yé mi pẹ̀lẹ́. Ó mi níbi ẹsẹ̀ mi. Ó yá rọra gbé. Bá mi dẹsẹ̀ mímú. Ó yá. Dì mí mú. Ó yá. Ọ̀rọ̀ yín kò kú yé mi. Bọ́ ẹjọ́ ẹ try kẹjọ́ kọ̀rọ̀ tèmi náà kò yé yín. Ṣẹ́rí kínní it's normal thing. Partial blindness ni. Ó normal, ó máa ń ṣẹlẹ̀, ó common. Ẹlòmíì àbí sínwín ni tó jẹ́ pé ó máa ṣe gángan lẹ́yìn tó bá bímọ tán. Ẹlòmíì ẹsẹ̀ ló máa wọ́ sí. Ẹlòmíì ó máa dárọ́. Ṣé understand? Ṣẹ́rí tọ̀dọ̀ ẹ̀ yìí ojú ló wọ́ sí. Mo dẹ̀ gbàgbọ́ pé in few months time tó bá ṣe operation fún ojú ẹ̀ máa là, ó máa wà okay. Ọ̀rọ̀ yín ti yé mi bọ̀ kò possible kí n fa fọ́jú sílé ìgbà tó bí ma láọkọ kò fọ́ lójú ó wá bí kejì ó fọ́ lójú kò possible náà àtìgbà tó ti ṣẹlẹ̀ èmi mò ń kó gbẹ̀mí mò ń kó tọ̀ ṣe fẹ́ kí n fa fọ́jú sílé ni ẹ̀ ń sọ́nsìn ẹ láwọn kan bí àbí sí wọn bí àbí yarọ òun ò ṣe yarọ àtìgbà tó ti ṣẹlẹ̀ èmi mò ń kó gbẹ̀mí mò ń kó tọ̀ ẹ wò ṣe fẹ́ kí n fa fọ́jú sílé ni ṣe rí ibi tá a bá dé yìí kó kó àwọn ọmọ mi lẹ̀ tí ò bá dẹ̀ ní kó wọn lẹ̀ kó máa kó wọn lọ èmi ò kó kẹ́rù ẹ̀ kó kúrò. Ṣé ìṣọ́lá mi jí kan náà ti mú mi lélẹ́yìí? Ṣé bí èèyàn ṣe máa ń sáré change rẹ̀? Ọlọ́run àkókò rẹ̀ lẹ́kún lágbọ́rọ̀ Ọlọ́run ṣòwòjú ẹ̀ yìí ó máa là wàá fi ríran kedere báyìí lágbọ́rọ̀ Ọlọ́run ó dá mi lójú ò ní jìyà yìí gbé lágbọ́rọ̀ Ọlọ́run wàá yé lágbọ́rọ̀ Ọlọ́run. Tèmi ò bá wá ọ́zù ṣé bàbá yín máa padà wá bá mi. Bọ̀ síbẹ̀síbẹ̀ mọ́ mi ọkọ àti ìyàwó ni yín náà ó yẹ kẹ́ ti dáríjì wọn. Mi ì dáríjì ló padà wá tí mo dẹ̀ gbà ráì ó yẹ kí n lajú mi lẹ̀ báyìí kí tàlùbọ̀ kókó sí àbí bẹ́ẹ̀ kọ́. So nísìn kò sí 100 mọ́ 50-50 pàṣẹ fún mi kí n pàṣẹ fún ẹ àṣẹ ọkùnrin nìkan ò lè múlẹ̀ nínú ilé yìí fàkàtì. Gbogbo ilé náà ṣe ó ti sún ìjà lẹ́bùdì. Ṣé lẹ́yìn gbogbo ilé kúlẹ̀jà tẹ́ ẹ̀yìn lọ rà tí kò sí nǹkan míì tẹ́ fẹ́ fi kún ní ìsìn kí sì tí wàá dáàmú dọ́jà tí wàá ra ogun kan tẹ́ ní ìràdé ní ìsìn tẹ́tí mo sọ fún mi pé ó kò rí ìmọ̀dò kan tí ìrántí gbà ó. Ìyá Aníkin nǹkan tí mo fẹ́ rà náà ni mo ti kọ fún ọ lọ́ọ̀rẹ́ rà wá. Amúra wa. Tàbá ríra wa. Ìgò wa ní dáa kí wọ́n á dààmú ara mi lọ kí n tún wá dé padà tún ní padà ọjà o. Ṣé ọmọjú ọmọ ẹni Aníkó lọ́ọ̀rẹ́ rà wá. Lọ́ọ̀rẹ́ rà wá ó ṣàrí client lórí ìjókòó.
ní àlejò tí ò lọ́wọ́ orí nǹkan àwọn ọkùnrin ó dé tán. káàbọ̀ kí ni í ṣe pàápàá bàbá rẹ̀ wá mọ́ bínú jẹ́ ó ti dójú ẹ bẹ́ẹ̀ o. kí ló ṣẹlẹ̀? o gbọ́dọ̀ lówó. inú di dandan. ìwà sọ̀nà kí n fẹ́ gbégbà lèmi fẹ́ gbégbà mọ́. advice yìí ni ti ń lọ́ǹgì ju mo ń bọ̀wọ̀ ọlọ́run ìyá lógún ọdún mo lálàá ni mo ní burúkú owó mo wá bẹ̀rẹ̀ sí ń control yẹn ọ̀gá mi mo gún àṣẹ́gun bá pa ló múlẹ̀ ibẹ̀ mo ti wá rí i pé owó dùn ṣé wá rí pọ́ìntì kó ti wá ń dùn gangan náà wá ti jí mi irú enjoyment kí mò ń ní lójú oorun ni wọ́n lè ẹ̀ ń bá àwọn olúwa ẹ̀ kí mọ́ jí mọ́ orí ó ń gbádùn lọ́wọ́ ni àrò pé tí olúwa ọ̀tá olúwa ẹ̀ ti kú kí bá ṣe pín ọjí mi mélòó jí fúnra mi. kí ló wá fẹ́ ká ṣe báyìí. oògùn owó gangan kí mo wá fẹ́ ṣe. Ìjẹ̀ṣà bára lẹ o àti wípé ipò tí mo wà yìí ipò àgbà ni o ní láti mọ respect mi lóòótọ́ client ló jẹ́ fún mi tó o fẹ́ gbéṣẹ́ fún mi mo fẹ́ ṣàánú ẹ ni o wá ń sọ fún mi pé èmi fẹ́ fi advice pa ẹ́ lórí ọ̀rọ̀ tówó máa yanjú ṣé o fẹ́ sórí ibú kí n tẹ́wọ́ lẹ́kọ́nọ́mì Tinubu èmi ò lè wẹ̀ lódò yìí o torí pé wọn ò kì í ṣọmọ ọ̀làjẹ́ n ò bá tèèyàn jẹ ẹ dákun ẹ má bà tèmi jẹ́. kí n má bàa wá bà tèmi jẹ́ gangan ni mo ṣe wá padà wá gbogbo nǹkan kí n bá mọ̀ kí n lè ṣe kí n ṣàlóògùn mo fẹ́ lówó. mo fẹ́ ní owó. mo fẹ́ ní owó. mo rí i pé ọkùnrin ti le o fẹ́ ṣoògùn owó yìí lóòótọ́ àmọ́ wọn ò ṣe fún ọ. now you are talking. torí pé mo mọ̀ pé tó bá pọ̀ lójú ẹni máa ń kan sáyà nígbà tí ìwọ náà bá padà lówó ọ ṣáàní gbàgbé èèyàn kan tí ń jẹ́ Arinaja. báwo máa ṣe àgbàgbé yín rí pé ìgbà kí mo dé gan ìyàwó rí èfojú èèyàn gidi wo mi èmi bọ́wọ́ kí ní kan yẹn ní kéròwó mo sọ. ẹni tí ò bá lówó ayé yìí fún respect. ẹ̀kọ́ kí pọ́ìntì kí mo fẹ́ kí mú jáde gangan rè ni. ọ̀dà ń tọ́ ṣe rè ọ gbìyànjú àti lọ rè wá irun èèyàn méjì wá ọkùnrin àti obìnrin tọ́jọ́ jẹ́ tọkọtaya tí wọ́n ti fẹ́ra wọn sílé tí wọ́n sì ti bímọ. tún gbé mi débẹ̀. nígbà tó o bá rí irun àwọn méjèèjì kó wá àwọn ò parí iṣẹ́ sí i la ìgbà náà lọ wà padà lówó. now you are talking. irú motivation kí mo fẹ́ kí n máa fún mi rè kórìí mi máa gbóná wá. ó ti ṣeé ṣe. kíákíá bẹ́ẹ̀ ni ṣé o ti léèyàn lẹ́tẹ̀lẹ́ ni. mi ní sílẹ̀ ṣùgbọ́n àwárí lobìnrin wá nǹkan bẹ̀ máa wárí. ó kárí èèyàn ní èèyàn tó bá máa jẹun gbọ́n yóò tilẹ̀kùn gbọ́n. ìdè agbádùn mi tó. àmọ́ tó wù ìbádẹ́mọ̀ rí ipò mi o. mi lè rí. wọ́n sára rẹ̀ di pokoli àti pọ́tébù pọ́tébù ni wọ́n náwó fún lórí stéèjì pokoli ló ń ṣàwó ní pọ́tébù ń pariwo ẹsẹ̀ mẹ́fà ní wèrè kólẹ̀ wàhálà lọ wá tó bá rí ipò mi o. ìwà gbọ́ kí ni wàá mọ̀ pé màá mú oore mo fetí kọ̀rọ̀ kí àti ìyàwó orin sọ ibẹ̀ mo ti abẹ̀rẹ̀ màá ra mọ́tò fún ìyàwó orin a máa rí nǹkan gbé lọ sọ́jà èèwọ̀ má ru wa mọ́. o ti pa mí bébì. kí n bá kàn lè ṣe fún mi kí n mú owó ìyàwó orin ti ní mọ́tò. fọkàn ara rẹ balẹ̀ ọ lè wo. bàbá mo dé tán. ọ̀kárẹ̀ ewé ń jẹ́ oògùn jẹ́ oògùn tí ò jẹ́ ewé rẹ lòkù kan èmi ò jó oògùn olóògùn wọn ò lè gbé egun eléegun ọ lè wo. iṣẹ́ dé ọmọ láti jẹ òwò dé ọmọ láti là àti lówó láyé náà yìí sí o ọ̀rá kí n la wá irun ọkọ àti ìyàwó wa inú ọ̀gá ni màá lò àti inú màdám ṣùgbọ́n báwo wá ni mo ṣe fẹ́ wọlé sí alára kí mo fi àárí irun mú láì sí pé àjọ ń sùn kí wá pé irun ayé sì fún mi láti gé èmi sì rí lẹ́yìn àlejò kún bá tẹ̀lé wọlé mí ní access sínú ilé. kẹ́rù bá kán kéko kanlẹ̀ ó tún níbi a máa gbé sí ọgbọ́n ìtàn láyé ká wa lọ sọ̀rọ̀ aláàtìsẹ́ mi á má ti ṣe ara mi ìmọ̀ mo gbọ́dọ̀ rí ọpọlọ bí mo ṣe àwọlé màmá lé rẹ̀ ṣe ní access sínú ọ̀la lójú ọ̀nà. ọ̀nà àti lò ẹnu kìíní ń lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀
fẹ́ wá jẹ fún wọn tọ́gà mi bá ti dé compose ara rẹ̀ tara rẹ̀ fún wọn pé wọn náà mú tèmi náà máa fẹnu sí káwọn sí dáadáa. Ijesa. Sir. Wọ́n ló fẹ́ rí mi sí kò sí. Bẹ́ẹ̀ ni sir. Young man, how are you? Ọ̀rẹ́ mi rè àti ilé ìsàlàdẹ̀ ti jẹ́ ọjọ́ rẹ̀ ṣùgbọ́n òun ṣáájú èmi wá sẹ́kọ̀ọ́ ló ṣe dàbí yahoo boy. Ìgbà kọ́kọ́ dé oríṣẹ́ orin ló ń ṣe ṣùgbọ́n ìgbà ké blue ló wá lọ kọ́ bàbá. Ijesa. Sir. Straight to the point. Ẹ má bínú sir. Nǹkan tó ń gbìyànjú àti ṣe ni pé ó ń try láti sọ iṣẹ́ ayé mi fún mi kẹ́ lè mọ̀ pé ó mọ̀ mí dáadáa. Nǹkan tó ń try láti sọ ni pé bàbá ni mo dẹ̀ good gan sir. Any kind of hairstyle tẹ́ bá fẹ́ ṣe. Kí n dẹ̀ máa wó bẹ́ẹ̀ òun ló ń ṣe fún Davido, Àṣàkẹ́ àti Burna Boy kan bá fẹ́. That's okay. That's okay. It's a good one, but young man, but unfortunately, o ò ní lè gẹrun fún mi. Yeah, mo níbi tí mo ti ń gẹrun. As a matter of fact, mo ní clipper tèmi. But of course, you don't expect me to go everywhere. Ọ̀gá bíi ṣe ń wo níbi kó professional de kó bá ti ń lọ sí service bẹ́ẹ̀ ó máa ń ra clipper tuntun dání ni. Tìyín ló ra yé fún bẹ́ẹ̀ kó bá dẹ̀ ti. Ijesa kí ló dé? Ṣé dandan ni? Mo ní mi ò gẹrun lọ́dọ̀ èèyàn dẹ̀ ń pariwo pé kí ni new clipper kí ló kàn mí? Is it by force? Can you imagine? Nǹkan kó ṣẹlẹ̀ ni pé mo kàn ọ̀rẹ́ mi lé bàbá dẹ̀ ní ó ṣe gúdù burúkú ògùn rè é sì mẹ́ni kéègẹ̀ mo wá sọ pé yẹ kí ọ̀gá fi máa ń lọ lọ́sàn-án ká wọlé ní ìrọ̀lẹ́ àbí alẹ́ ńgbà mi ká yan queue hold up wọn á kọ́ rẹ̀ máa ṣe home service fún un. Will you listen to the trash tí bọ̀bọ̀ yìí ń bá mi sọ náà? What a country! Òwò ọdún lé mi wá, òun sọ fún mi pé kí èèyàn kan wá máa gẹrun fún mi. It's okay. But wọ́n ní bàbá àti tiwọn tó ń gẹrun. Kò gbé torí hold up epo kan waste gbogbo rẹ̀ bí àkàn wà nù ilé yẹn náà is a big man. Ó dẹ̀ rí yẹn sọ bíbí ṣebí bàbá yẹn lélẹ̀ wọ́n lè máa wá sínú ilé wa gẹrun fún at least ìyẹn tiẹ̀ máa dín owó epo kù bó ṣe máa drive lọ 2 hours nígbà mi tó máa ní pé hold up wà tó máa wà ní hold up more than 1 hour plus at least àwọn táìmù yẹn epo máa tún fi save ni 1,350 ni wọ́n tepo ń sìn. Ọ̀rọ̀ ẹ ti yé mi bébì mo sì nǹkan tó o bá fẹ́ sọ gangan ni kò sọ mo mọ ibi tí wọ́n ń sọ̀rọ̀ lọ èèyàn sọ pé òun fẹ́ wá máa gẹrun fún mi mo níbi tí mo ti ń gẹrun kí ló kan epo ń bẹ̀. Baby it's okay fún stress náà ni kò ní kò stress yẹn kò ní jẹ́ pé òun drive ló ń fi time drive wá kàn wá sínú ilé mi báyìí agẹrun fọ́ọ̀mù ẹ̀ náà. Sweetheart ṣe bẹ́ẹ̀ mi ni mò ń ṣe wàhálà ṣé mo complain ni is it not my money. Your money, like I don't get your money. I mean, of course. But you should know what I'm trying to say. Don't kí n gẹrun lọ́dọ̀ ẹni. Okay, you're shouting. I should shout. My friend, will you leave my house? Hello. Can you hear me? Tó bá ti dọ̀la, ẹ wá bá wọn gẹrun. Òun àtọmọ mi, ọkọ mi àtọmọ mi. My friend, go out. Mi ò fẹ́ wà rude sí ẹni. Ẹ kàn gbéyàn wọnú ilé wá báyàn bẹ́ẹ̀ ní pé kíní. What nonsense? What nonsense òṣìwò ló ń sọ lójú wọn. Kí ló ń sọ lẹ́nu? Ibo ni kò wá gẹrun? Kí ló ń ṣe é now? Are you okay? Because on sole kan is it not my money? Ṣó wà okay? Wọ́n ṣe títí ṣó wù ẹ́ ni? No, owó tó wá fi ra epo sínú mọ́tò yẹn ń sìn. Ìyẹn owó wa tó wá fi ra epo sínú mọ́tò. Tá a bá tún save yẹn sìn. Ṣé o mọ̀ nǹkan tí economy sọ ń sìn, right? Àbí gbogbo òṣì tó máa lọ ṣe ẹ̀ tó máa lọ láti àárọ̀ o lè dé nírọ̀lẹ́ wà ló lọ gẹrun ni wà ló dẹ̀kun mú ni ibi tó ti lọ ń gẹrun 1 hour 30 minutes. Mo dẹ̀ ń wú ẹ mọ̀ mi orí. So torí ẹ̀ ló ṣe wá sọ kí gbogbo ayé kúkú mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń fún wa lówó nínú ilé àbí ṣebí mo sọ ìdíjọ ìyàbọ̀ ni. àti mo sọ nìyẹn na what's your problem this man? Ṣé nǹkan mi wà níbi tó ti lọ ń gẹrun yẹn ni? And that is your problem. That is your problem. Ọlọ́runjí o fẹ́ rí wèrè. Wo o fẹ́ rí wèrè. It's okay. Tó bá ti bí ìyẹn da mú wọnú ilé mi lọ́la tó gbọ́. Mo ṣe kọ̀dé tó bá ti rí ìyẹn da. Rubbish. Ọlámìjí máa bọ̀ ká wo fíìmù o because fíìmù tèmi fúnra mi máa ṣe fún ẹ ó máa ju fíìmù tá a fẹ́ wò lọ. Kí ló dé ó dé nǹkan ra torí pé bàbá fẹ́ wá gẹrun fún ilé? Àbí ọ̀dọ̀ bàbá tó máa lóun lọ àbó ló ń bá ti obìnrin kan ni. Ó wá rí i pé mo ti ká òun ewu ṣe ń kọra ìwọ sí ní ẹ. Ọlámìjí má bọ̀ kó wá wo season film tó start yìí. Ewúrẹ́ dúdú làwo ilé olújẹdé àgùntàn bọ̀lọ̀jọ̀ ńláwo kò mẹ̀rọ̀ ìkí ìláwọ̀ àgbàlá ọjọ́ tá a kọ́kọ́ délé ayé abá alálóore hàn abẹ́ranko kọ́mọ̀dúmọ̀dú bẹ̀ láti bẹ́ranko kọ́mọ̀dẹ̀mọ̀dẹ̀
ẹran tá a kọ́kọ́ bá a là láyà àpèrè abá igbá méjì tìgbìtìgbì nú ẹ̀ ayé ẹfẹnu tún mi ṣe o ẹnu labẹ́rẹ́ fi táṣọ ṣe ẹyin adì ògògò fi ń fẹyin tiẹ̀ mọ́dọ̀ tilé tọ̀nà làbí ìjọ lógìnní a ò ní lápòpọ̀ amákanlé a ò ní lànà gàràgà mákanjà ẹnìkan ò ní gbáwòrán gẹ́gẹ́ mọ́fọwọ́ ẹ̀ lébi kan adéfúnyé wá ń dé nígbà tó máa bí ó bí ọ̀wẹ̀rẹ́ lọ́mọ nígbà tó tún máa bí ó bí ọ̀gbàrá lọ́mọ àwọn méjèèjì sùn wọ́n forí lébútú wọ́n pe lébútú jẹ òkú kì wọ́n lóde ọ̀jọ̀jọ̀ kò ní tọ́nú gbá oṣù kan má rí èyí tá a fi pọnmọ́lá o. Ìjẹ̀ṣà irun àwọn ọ̀gá ẹ méjèèjì tó o fẹ́ fi ṣoògùn owó òun náà lélẹ́yìí kíra ẹ kú oríire ó wọ̀ ná. sọ́ọ̀rí bó ṣe wà yìí ìrìn ẹ̀kẹ́ nǹkan o torí àwọn ọrùn méjèèjì a kò sínú gbá lọ́dọ̀ àwọn ọgbà arúmọlẹ̀ ó ní àwọn nǹkan kan àti nǹkan kan tá a gbọ́dọ̀ ṣe sínú ẹ̀ fódìdí ọjọ́ méje gbáko. bàbá kí ló ṣẹlẹ̀ gan kó jẹ́ pé intro kò yẹ kí n ṣe ló ní sókí bẹ́ẹ̀ yẹn àdẹ̀mú yẹn àdẹ̀ fágùn ìgbà kí n ti kíra yín kí n ti kí gbogbo ẹ̀ kí n tún lọ adásọ̀dọ̀ Yéwándé kí ló kan Yéwándé pẹ̀lú irun bí mo mú wá pé mo fẹ́ sògùn owó Yéwándé bí mo ó bí ọ̀wẹ́rẹ́ ó bí kìnnì kan ìwọ bàbá ó ti sú mi jàre. Ìjẹ̀ṣà ọ̀ ṣe bára lẹ̀ mo fún ọ lẹ́bà ò wá síbí nǹkan tó yẹ kó o tọwọ́ bọ̀. bá mi wá ti sí di kájọ máa ṣàkìtì bọ́bọ̀ sí rò. tó o bá fẹ́ wá ṣàkìtì bọ́bọ̀ irun yìí ó kọ́kọ́ lo ọjọ́ méje lọ́dọ̀ wọn gbárùmọ̀lẹ̀ nígbà tó bá wá lo gbogbo nǹkan tán fẹ́ ṣe fún tán owó yìí ó dé gbogbo kílọ̀bù pátá ń lọ ṣọ́dà bí ìgbà tí Àṣàkẹ́ tó ṣọ́dà ó ju ààrẹ náà ìwọ gan máa sọ fún ọ yín pé 2 NSC for the hype man 2 NSC for the DJ wà nìkan ní ọ́ sí èsì wọlé ẹnìkan sí èsì wọlé ọ mọ̀ pé òdógún Yorùbá-dì ẹ filẹ̀ fún bọ́nà ẹ filẹ̀ fún Ìjẹ̀ṣà wọ́n filẹ̀ fún ọ wọ́n lọ́mọ fi pósí tọ́mọ fi ṣí ọtí wọlé ẹ ti gbọ́ mi ẹ fara rẹ balẹ̀. nǹkan kí mo fẹ́ kí n máa sọ fún mi rè ni máa ní fílẹ̀ pé owó ti dé. wọ́n lówó. ṣùgbọ́n sí kí n bá ti padà wá lọ́jọ́ keje èsì pé màá tún padà wá. ìjọ tá a bá bímọ kọ́ lórin ìwọ ṣáà ní sùúrù ẹ ti gbọ́ mi. ọ̀rọ̀ bóyá n kó sínú gbá àwọn ọdún mọ́lẹ̀. ọ̀nà àti ló. wọ́n ní sùúrù. ẹnu kìíní ń lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀. kí ló tí mò ń gbọ́ sọ tó gbọ́ mo lọ ṣojú mi báyìí ojú mi kòrókòrò báyìí ló ṣe mo sábà mo ní oògùn wà ó ní òṣọ́gùn ojú mi báyìí ló ṣe òkú sì ń sáré kiri gbogbo àdúgbò òkú wọn wá pé wá ń bí ó bá padà kí ló ń wá ó lóun ríbi tó sì òun sí mọ́ pé sàárè òun lòún wá wá ní ó dà ìjà lọ lọ́wọ́ ilé ẹ̀ sí mo lè sàárè ẹ̀ lélẹ̀ ó sì lọ sùn nù sàárè ẹ̀ èyí tó wá kéré olóńgbò mùsù olóyún ìbẹ̀yìn níbẹ̀nu ẹ̀ nígbà tí ó bímọ ó bí ajá méjì olóńgbò méjì bẹ́ẹ̀ni èmi mo tún sọ àwọn ọmọ lórúkọ olóògùn wa tó ṣe wáyé wọ́n lè sọ ọjà kúrò ẹ̀pà jẹ̀bú tó nìkan tọ́lá tábà tọ́lá tó bá jẹ́ bí orí ẹ̀ báyìí la tọ́lá tó bá ti parí tiẹ̀ ti yẹnu gbogbo apárí tó bá rí ogun ló jẹ́ kó parí wọ́n sọ fún mi lọ́gùn wọn ní òṣogùn ogun gbọ́ ogun wa. pẹ̀lẹ́ ṣé o mọ̀ wípé púpọ̀ nínú gbogbo àwọn olóògùn tẹ máa ń rí yìí àti gbogbo idán tí wọ́n máa ń pa ìṣíjú pọ̀ fún wọn. wọ́n fi bá mọ́ ọ̀tọ̀ntọ́lú ọ̀tọ̀ntọ̀lù ọ̀tọ̀ ní tí bàbá mi lẹ̀ yìí kódà ó tún ti mọ̀ kún ìmọ̀ tí mo mọ̀ tẹ́lẹ̀ torí wípé ìmọ̀ gbénú mi. ọ̀dà dákun kí ló mọ̀ o. má fi mi ṣeré o torí ẹni tó bá fi ilé ṣeré iná jó ògúnlága yóò sì mọ̀lẹ́ ń gbọ́ ilé aládùn tó ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí mo lè sọ̀kọ̀rọ̀ síbẹ̀ láàrin ìtẹ́jú àyá láàrin ìtẹ́jú kan sí kejì. sí lóòótọ́ pé nǹkan tó ń dùn lọ́wọ́ báyìí tí wọ́n sáré bàjẹ́ mẹ́ sọ́ọ́rì kìtẹ́ mọ̀ ń gbé ọdẹ bẹ̀ tó kárí ọ̀ balẹ̀ tó fara lílẹ̀ tó ṣe wáyé ó lè ní kí òjò máa lọ báyìí ògùn máa lọ fàáfà ògùn lọ fàáfà gbóbi níbi tí ògùn wà dé ó lè ní kójò máa rọ gbogbo nǹkan ọ̀gbìn tí ń bẹ lùlù yóò sì ní kí gbogbo máa parẹ́ yóò sì máa parẹ́. dákun fi gbogbo ẹjọ́ lẹ̀ sórí gbogbo ohun tó lóun mọ̀ táwọn ò mọ̀ ni kó ṣàlàyé fún wa báyìí. olólùfẹ́ adéorí ẹnì kejì sọ ọ sì nífẹ̀ẹ́ èmi náà nífẹ̀ẹ́ kódà ìfẹ́ wọn lákàrà lọ́kàn mi bí àrùn
tó sì wù mí jẹ. Aya mi, ṣé gbogbo ohun tó ń sọ yìí tó sì dá ọ lójú? Ó máa jẹ ògùn sórí ibi tèdè náà. Àwọn ohun tó ń sọ lára náà. Níṣẹ́ wàá tún un. Ṣé gbogbo ohun tó ń sọ yìí tó sì dá ọ lójú? Àbí torí tó ń kọ́bọ̀ tí mò ń rí kó lọ́dọ̀ ìyá mi tí mò ń fún ọ? Adé, ó sì á sọ báwọn. Tọ́rọ́ kọ́bọ̀ mi. Ìfẹ́ tí mo ní sí ọ, ó dénú mi. Kódà, ó dọ́kàn mi. Àwọn lè sọ̀rọ̀ ọ̀fẹ́ ni o. Ṣé báwọn bàbá rẹ̀ ṣe ṣe? Kàn lè ṣe kankan. Kàn lè ṣe kankan. Àjàtúká ni tàgbáàrin. Kéde àyèdè kó wà ní ẹ̀yin méjèèjì. Kéde ara yín kó mọ̀ yẹra yín mọ́. Mo lè gbọ́n àbẹ̀rẹ̀ lórí ìgbẹ́ kó fi dì mí lọ́mú. Sọ fẹ́ fi pàìpá mi lò pọ̀ ni. Báwo? Kó wájú mi kókó sí lọ. Kò dẹ̀ ní yọ lórí. Lábọ̀kù sọ́jà yìí o. Adíkíò. Gbé fún. Adíkíò. Gbé fún. Ṣé báwọn bàbá lẹ́sẹ̀ ṣe? Adíkù ṣe báwọn bàbá lẹ́sẹ̀ ṣe? Adíkò. Adíkì. Adíkì. Ṣàníkì já ń bọ̀. Bàbá olóòtú ni o. Ògún àbíòsì. Ifá ògún àbíòsì. Mi ìfi taratara gbà náà. Àmọ́ gbogbo tó dánwò. Kí ni ò dánwò? Nígbà tí mo sọ máa ń pé bìkẹ́bà tó máa mú okùn tó fi so olóko onírọ́ ni. Ní kí lórí tó ṣẹlẹ̀? Mo fọ́. O fọ́. Ọyá mo pariwo Anikin. Anikin gbé fún. Anikin gbé fún. Anikin. Oríṣiríṣi bèbè àbẹ̀bí ń dáná bèbè díẹ̀ ń kú lálá. Àyìnkẹ́ ṣé o mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ sí kéèyàn mọ wáìnì mi? Ṣé o mọ̀ nígbà mo tò dédé ń sìn mo kí ọ pé ẹ kú ilé ọṣì dá lóhùn pé ẹ káàbọ̀. Mo wá bi ẹ́ léèrè pé ọmọ rẹ̀ Aníkì ń kọ́ ọ̀ṣọ́ fún mi kó wà. Mo wọnú ilé ní ìsìn wo bọ́mọ rẹ̀ ń bẹ̀. Baálé yín tó bí mi mọ́dọ́ ọlọ́run ọwọ́lé oní ọmọ rẹ̀ Aníkì ń kọ́ mo sì lọ wà ọ̀bí mi pé bo ló wà. Àyìnkẹ́ Baálé mi. Irú ìwà pálapàla ò lélẹ̀ bíi pé òun dá ẹ̀nà fún mi nù. Ẹ wò ó obìnrin dé pẹ̀lú ìwà wèrè o. Ìwà wèrè ni tó ń wù yìí. Gẹ́lẹ́ bí òwe Yorùbá bí wọ́n ṣe máa ń sọ náà nù pé ọmọ tó bá ṣoríire tó ra Lamborghini tó rọkọ̀ bọ̀gìnì lóríṣiríṣi pé ti bàbá ẹ̀ ni. Ìtí bá ń hùwà wèrè tí ń ṣorí ibùká ti yá ẹ̀ ni. Ihun tá a fọn sí fèrè ní fèrè ń fọn jáde. Dájúdájú ìwà burúkú tọmọ rẹ̀ ń hù ọwọ́ rẹ̀ ló ti bá. Ọwọ́ mi ló ti bá. Ó ti di tèmi ní ìsìn. Bóyá gbàgbé sí ọjọ́ ìrún ọ létí. Sọ rántí pé ọmọ sọ́ngbà náà pé owó tá a bá ṣe tá a bá fi hàn mọ́ owó náà máa ń parun ni. Tó fi di pé òun fún ní jíjẹ, òun fún fínfín, òun ró bó ṣe yẹ kó ró. Ó wá ń ṣe rádaràdá nìsín, ó ti di tèmi. Gbádùn. Ìgbádùn jìnnà sí ọ. Ó wà lára tiẹ̀. Ṣé ìwọ ògbọ́ tí wọ́n sọ pé olóògùn náà kan ṣoṣo kì í ṣeré létí omi? Ọ̀pá kùjẹ̀kùjẹ tí wọ́n fi tẹ̀lẹ̀ lọ́jọ́ alẹ́ òun ni Aníkin. Ṣé òun wà ní ró? N ò ní fi odi ayé kí n fi dì í. N ò ní dúró tì gbọ́ngbọ́n. N ò ní fọwọ́ tì bí ìgbẹ́kẹ́ tí ń fọwọ́ ti lé. Bí ìgbà àláàmù tí ń fọwọ́ tì bá ògiri bí ìgbà tí gìrìgìrì bá múlẹ̀. Kódù ayé kan mọ́ lè bá ń gbé lọ. Wá wò mí. Ṣé o rí gbogbo èyí tí mo sì ṣe fún Aníkin? Tí ọmọ nice word ní tí rí nǹkan kan torí pé tí n bá jáde tán àyájá tí n bá tún fẹ́ múlẹ̀ nàbàǹgà ọmọ yóò jẹ burúkú ògùn níbi tí n bá ròde
tí wọ́n bá ń rọ àgbá àbọ̀ lọ́tún báyìí wọ́n ní kó ṣàyàgìdì pọ̀n sí báyìí kọ́ máa rọ̀lù tí wọ́n bá ń rọ àgbá àbọ̀ lọ́sì wọ́n ní kó dúró síbẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣeé bọ̀ pálù ológun ò ṣeé fọ́ba mú abọ́ òwú ò sì ní balẹ̀ kóró òjò kan ò ní rọ̀ kó pa náà kó dé ó ṣèwọ̀ bá ń wọ́mọ mi o. kí n bẹ owó mọ rẹ ọmọ bí ó ti lè béèrè rẹ wọlé kó lọ bí wọn. ń lọ béèrè lọ́wọ́ ọfá dúró tó bá yẹ pé àwọn ọfá wọ́n ń sùn tàbáwọn ogúnmalẹ̀ wọ́n ń tèkì náàpù lọ́wọ́ kí n lọ rè jíàn ìwọ ọmọbìnrin bá àwọn ọmọ mi bí ló wà. ìmọ̀ bí ó wà ó ti jáde. ó dáa a ní kí o. kì í ṣe bá mọ̀ pèrè ọmọ mi mọ̀ pèrè ọmọ mi ọmọ pé tó bá ti ń pè láti àwùjẹ mi báyìí tí èdè ẹsẹ̀ mi báyìí yọ ọmọ dìde ni mọ̀ pèrè ọmọ mi mọ̀ pé o. torí pé mo pọ ọmọ kọ́ lára rẹ̀ ṣe fẹ́ dìde o ti rí pé mo ti wà lórí ìdúró oníjẹkújẹ ìbẹ̀ lára rẹ̀ golo gẹ́nẹ́tẹ́dì ẹ̀ tó kó ìmọ̀ bọ̀ òun la ní kí n ó fi lọ tí ó fi padà wà bá wa nulẹ̀ ṣé ewédú lọ́ǹtọ́ ni. sílẹ̀ ẹ̀fọ́ ni o. ẹ̀fọ́ ni ẹ̀fọ́ ni irú ẹ̀fọ́ wo lélẹ̀. ẹ̀fọ́ tẹ̀tẹ̀. ṣé tẹ̀tẹ̀ lélẹ̀. sọkọ tẹ̀tẹ̀ ẹ̀rí tó bá ti rí mi báyìí ara rẹ̀ ó mọ̀ dìde ẹ̀rí àwọlé kájí wa ní ṣe àkùṣeṣeṣe náà àbí kọ́mọ yìí òun nìkan náà ní. àlórí rẹ̀ le. ẹ̀yìn àbó rí kí la wà sí fún báwọn. kò sí nǹkan ṣe ewé fi mí lẹ̀ mú fẹ́ dáná. kí ló fẹ́ rò sí ewédú yìí. ẹ̀bà ni. ẹ̀bà bíi ti bó èmi ò lè mọ jẹ bá záàyè ìdì làlálẹ́ mo lè jẹ yán lẹ́nìí kí n tún jẹ jọ̀lọ̀ bá wo bí wọn ò jẹ bá ṣẹ̀mú ni kọ́ bá ń rò sí. sẹ̀mú má wàá ro irú èyí tó rò jọ́ kìnìún àná tó lami o tí sẹ̀mú domi mọ́ ọ lọ́wọ́ o. ebi kọ́ mo ròyìn aníkin mu ní òòrùn. mo gbé ọ̀njẹ́ kọ́mọ mi ó mọ̀ ọ́ sẹ̀mú láì ṣe kó ro oògùn. láì ṣe pé ó ń ro oògùn kínni dákun ṣé ọmọ òtún gbọ́dọ̀ mọ náà dámọ́ àṣejẹ nìkan ni kọ́ mọ̀ ṣe àfàṣejẹ́ra ẹ̀ kò mọ kankan mi ìṣẹ̀lẹ̀ yẹn àṣejẹ. ó fẹ́ bá yí ọmọ ìjẹ́ni tó bá padà fẹ́ yàwó ìyàwó mọ̀ sọ fún un pé kó ro sẹ̀mú ìgbà náà lòun náà wà mọ́mọ́ rogun pé ìyá mi kú ti kọ́ mi láti ilé ìpọ́nlá ìyá mi kú ti kọ́ mi láti ilé ìpọ́nlá kí ló ń ṣe yìí ò ń jẹ́ kí ọkùnrin ó mọ̀ ro sẹ̀mú kí ló fi ń kọ́. nkí wọn máa fẹ́ kọ́ sẹ́mi ọmọ kan níwọ̀ àbàjẹ́ tí wọ́n ń kọ́ èlèmí ọmọ kọ́. ó dá múra sí both of you will see kò sí wàhálà. èèyàn pawọ́pọ̀ kéèyàn bọ́ ọmọ wí irọ́ owó ló gbélé tí ò fẹ́ parun kí ni gbogbo ilé inú ọ̀ràn yẹn lọ. láwọn ìrìn tá à ń rìn kiri gan-an olú ẹ̀ wá ń rìn kiri láì ṣe gbóná ò yé mi báyìí. ẹ wá já lọ. mo ti rìn báyìí nísìn ojú oorun mo ti rìn báyìí last. ẹ wò ó ti sú mi ibi tí mo dé yìí àbí òní ní wèrè gan ta sì à ń lọ látàárọ̀ lórí kíni ẹ wò èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo ọ̀rìn báyìí o. má bínú ọ̀rẹ́ mi idán tí mo fẹ́ jù yìí mo lérò pé kí n má ṣe ní gbangba ni kí n lọ ṣe fún yín kọ̀rọ̀ ṣùgbọ́n lè tó ti ní mo ti ń dọ̀ láàmú jù yìí má bínú bá ń gbàdá níná. kíni túlẹ̀ gbogbo wọn náà rí ló fẹ́ parẹ́ ìdánù tí ẹ pé ó ya olóyè burúkú wọn náà ló sọ pé èèyàn kan lóògùn èèyàn kan lóògùn ní ìrírà tó kúrí tó padà wá ìwọ nílẹ̀ àkọ́kọ́ tó mo kọ́ rí pé ó kú ó tún padà wá bọ́ọ̀lù sọ rí ádìmí. ló fẹ́ pa mí ni. àbí èèyàn pé oníṣọ́ fẹ́ pa ọ́ àníkì wọn náà ní kànú. àbúrò kú mo ní fi hàn. ẹ̀gbọ́n kú ló fi hàn. ẹ tó bá ní kí láàṣẹ òun làá ṣe hàn. nígbà tó ń bá kú nísìn ọ̀rẹ́ mẹ́ta jọ rìn wọ́pà kan gbọ́ngàn ló ní pẹ̀mí gan. kò lè kú tán a kàn sọ́dọ̀ aláàbò ara ni. ẹ̀yin lè gbọ́ aláàbò ara pẹ̀lẹ́jì gan ẹlùsẹ̀ lè dúró olùsì jìgẹ́jìgẹ́ ìsẹ̀mí ò tó lẹ̀ fẹ́nu kó bá rẹ̀. ó tó ibi àwí náà ládé yìí ìdẹ́nu fẹ́ lọ pa fún yín kọ̀rọ̀ kákúkú pa ní àyín. ẹ̀yin ń dà. ẹ mú sùúrù ẹ máa wò mí o. a kì í porí ajá kájá mọ́ gbò a kì í porí àjò kágbò mọ́kàn ojúmọ́ kì í mọ́ kájá mọ́ gbò ojúmọ́ kì í mọ́ kágbò mọ́kàn ojúmọ́ kan ò kì í mọ́ kákìtàn ọmọ gbọrẹ ọ̀wọ́ báyìí ní kẹrẹkẹrẹ oògùn ló lọ́kọ́ oògùn ló làdá ẹ̀yin tí mo rí irun yín mú yìí mo pè yín kẹ́ súnlẹ̀ tẹ́tẹ́ wá já mi. gbẹ́dà
Bẹ́ẹ̀ni yéé yéé. Ẹ ṣe láyà. Ṣé wàá rẹ̀yìn? Ní nǹkan tó fẹ́ fi yín ṣe, mo kàn fi yín padà ni, èmi dán. Ó yẹ padà síbi tẹ́ ti wá. Mo ní ẹ padà síbi tẹ́ ti wá. Ṣé tí ń dùn yín ni? Ṣé ẹ sí mo ní ẹ padà? Àbẹ́fẹ́ kí n fi iná gbé yín ni? Wọ́n àmà dáhùn. Mo pẹ́ enjoy movie. Mo enjoy ẹ̀. Mi nǹkan ọmọkọ́ tó máa ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ at last ní àìsàn ẹ̀. See that? Yes. Congratulations to us. What's that about what? Guess what? But you know I'm not good at guessing. Rántí date ni? No. Okay, let me help you. It is 20 years of our wedding today. Come on. C'était pas 29? Yes! I love you, baby. I love you so Congratulations to us. Congratulations to us. Daddy, irú ilé ìlà màmá rí o. Kí ló ń ṣẹlẹ̀ bíbá àti ta ni mo ti ń gbóhùn yín? Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe tìjà. It's 20 years today. It's our wedding anniversary. Yes. I love you so much. I love you, darling. Forever to go. Yes. To us. Wow. This is beautiful. One reason to fi sọ wípé irú ilé làwọn máa rí. Not that we didn't love each other. Ó kàn jẹ́ wípé this man here. Orí mi o! Yeah! Orí mi! Yeah! Orí mi! She talk to me. Orí mi! Ọmọ mi! Ọmọ mi! Orí mi! Kí ló ṣe ẹ́ lórí? Mo dáná! What happened to you? Orí mi! Orí mi! Kí ló ṣe ọkọ mi? Orí mi! Where's my phone? Ọ̀rẹ́ mi, tí bá sọ fún ẹ pé kò sí mi rẹ ni mò ń pa. A ti kúrò lọ́spítà. Bá ṣe délé báyìí, kò tó 15 minutes. Ọmọ yẹn tún pariwo orí òun. Bó ṣe ń pariwo orí mi, bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ náà ń pariwo orí. Ó ti sún mi. No, mi ò ti pè pásítọ̀, mi ti pè anybody. Ọ́fíìsì nìkan náà la lọ. Ọ̀dà mo ti gbọ́. Alright, mo máa ń pè ẹ́. Ọlọ́run lè dá mi. Mo fẹ́ ṣe báyìí. Ọlọ́run ló mọ ibi tó fẹsẹ̀ rí sí. Because Ọlámíjì onírìnkùnrin ni. Ó bá tiẹ̀ fi tiẹ̀ kú bọ́mọ mi. Mi jẹ́ pariwo orí mi. Lọ́mọ mi náà pariwo orí mi. Ṣé bí tó bá tiẹ̀ yọ ìdí ẹ̀rù bó ṣe dá tó mú tọmọ mi dání. Only God can save me. Let me call my friend again. Hello, mo ti ń bọ̀, mo ti wà lọ́nà. Ó wá máa gbómi sùúrù mu. Ń bàbá mi gúnwé ni. Bẹ́ẹ̀ ni mo ti wà lọ́nà. Àwọn emergency ni wọ́n máa pèèyàn sí tiẹ̀. Bàbá sì ní ká fún ọ náà ní gbẹ́rẹ́ sórí. Ó làbújẹ̀rẹ̀ ò gbá gbẹ́rẹ́. Bó ṣe bu náà ni kọ́ fi fọ́kọ mu, ó nírọ́, kò rí bẹ́ẹ̀. Jí n pé padà náà. Jí n pé padà. Kí ni ibẹ̀ nígbẹ́ tó ń dún màhúrú? Bí ó panijẹ́ kó panijẹ́. Bí ó sì ní panijẹ́ kó yẹ dún màhúrú mọ́ ni má. Ẹyin tún ni. Mo ti sọ fún yín látànà yìí pé mo kàn fi jùlẹ̀ lásán ni, kò tí mo fẹ́ fi yín ṣe. Kí lẹ tún wá mi káàkiri fún? Ó yẹ kó dìbò kó wájú kẹ́ má mú inú bí mi o. Ṣé dúdú yín ni? Ẹ fẹ́ jẹ́ ń pa yín. Ẹ fẹ́ kí fi yín ṣòfò dànù.
Sànú mi, àníkè sànú mi ò ní dáhùn. Mi láti ìrọ̀lẹ́ kí ló wá dé? Kí ló dé? Ibo ló ti lọ fún wa? Ayò lè ẹni tó bá gbọ́. Kí ni ìṣẹ̀lẹ̀? Tìrọ̀lẹ́ ní ti ń gbó báyìí gbogbo ẹ̀rọ tó wà ní pátá mo ti lò fún ìkọ̀kọ̀ òṣìṣẹ́ ìbọn mi tó ti lọ fara kan. Ó ṣe wọ̀ ẹnìkan kì í bẹ́rí ológbò ṣìwò ògùn. Ẹ̀yìn á ní kí ọmọ mi ìyá rẹ̀ purọ́ mọ́ ẹ ó sọ pé òun gbó bí ajá. Gbó kí n gbọ́. Ẹ gbà mí ọmọ mi tún gbó bí ajá lójú mi. Ayé ẹ fẹ́ ti bí ọmọ mú mi rèé. Ayé ni ayé ló ń gúnyàn eérú. Àwọn náà ni wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ yẹpẹ̀. Ayé ń ta fà lóríṣiríṣi ni. Gbogbo ọfà kọfà tẹ́yìn ayé wa ń ta sí ìdílé mi kò ní í ràn wá. Fọkàn ara rẹ balẹ̀. Ifá ní èsì kan ní àwo ìlú Ògbìngbìn àwo òde ìmọ̀lẹ́yọ̀. Àwọn ni wọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń tọ̀run bọ̀ wálé ayé. Ọ̀rúnmìlà lóhùn ó ṣeré nílé ayé, wọ́n ní Ọ̀rúnmìlà ilé ayé ò ṣeé gbé. Ọ̀rúnmìlà ní àwọn wo níbẹ̀ wọ́n náà àwọn abatẹnijẹ́ oṣó, àwọn abatẹnijẹ́ àjẹ́, àwọn abatẹnijẹ́ àfáà, àwọn abatẹnijẹ́ wòlíì, àwọn aláwíroko, àwọn aláwírodò. Ọ̀rúnmìlà ní ẹni bá ní ẹ má ṣe rere nílé ayé kò ní bá mi kádùn. Kọ̀ǹkọ̀ǹ ní orí iṣu kì í bá ṣú kádùn. Kọ̀ǹkọ̀ǹ ní orí iṣu kì í bá ṣú kádùn. Pòròpòrò ọkà kì í bólókó dìgbàrú kádùn. Kóró pẹ̀sẹ̀ kóró pẹ̀sẹ̀ ń ti gbé. Gbóògùn lóòtú bá wọnú omi ara rọ̀ ọ́. Ìyá Aníkin ṣòro ọmọ yìí ó ti lọ rèé sa iṣẹ́ tí ò jẹ́ ó sà. Ti kó bá mi. Wá filẹ̀ mọ̀ bọ̀ ọmọ yóò ní lọ́mọ àlọ́wọ́ bọ̀. Sọ mo kìlọ̀ fún bàbá rẹ̀. Ìwọ̀n balẹ̀ ọmọ fagbára àwọn ọmọdé mọ́ mo ti dáre. Nísòrò sáni sọ̀rọ̀. Bàbá gbogbo nǹkan kí n sọ mọ̀ yé mi èmi mọ̀ ti laná mọ́tò especially yẹ kí mo tún fẹ́ rà fún ìyàwó orin náà gbogbo ẹ̀ mo ti ná pọ̀. Wo fọ̀rọ̀ mọ́tò nìna lẹ̀ o wọ́n ti gbọ́ mi wọ́n ní tí igi bá rí lugi tó kí ẹ̀ là kọ́ gbé kú o wàhálà ti ṣẹlẹ̀ o. Irun àwọn ọ̀gá rẹ̀ tó kó wa tá a fẹ́ fi ṣògùn owó fún ọ tí mo ní yóò sun ọ̀dọ̀ wọn gbarúmọlẹ̀ fọjọ́ méje. ẹ ò ní lọ́jọ́ keje. Ọmọ mi Aníkin ti kórun ó ti lọ rè fi dóògùn wò ó ti bumirangi mọ́ lọ́wọ́ báyìí ọmọ mi ti ń gbó bí ajá. Sórí pé wàhálà ti bẹ́lẹ̀ mo fẹ́ síbẹ̀ torí ọlọ́ bàbá ti fi ọjọ́ kìíní àná kí n náà dẹ́yìn sọ bẹ́ẹ̀ yín kí mo bá kánjú màá lówó kí mi bá kánjú màá tún lówó mo wá kánjú bẹ́ẹ̀ owó gbogbo ẹ̀ wá ń jẹ́ àlùra yẹn ó ń já spáàkì. Kíkanjú tó ọ̀kanjú gangan ló dá wàhálà lẹ̀ ká ní wo òkànjú pọ̀ fẹ́ ṣògùn owó ni ní lọ́ọ̀rì ìkónu wá ọmọ mi ò ní kónu lọ́dọ̀ àwọn gbarúmọlẹ̀ tí ó fi bumirangi mọ́ lọ́wọ́ ọmọ tí ń gbó bí ajá. Kí la wá fẹ́ ṣe ní solution ní jẹ́ ká wá. Ṣàfọkàn ara rẹ̀ balẹ̀ bọ́mọdé bá gbọ́gbọ́n kúkú àwọn òbí tóbi náà sì mọ gbọ́gbọ́n sísìn. A ní péré ajákájá ó má gbó o a ní péré àgbòkágbò wọn kàn ojúmọ́ òní mọ́ kájá ó má gbó bẹ́ẹ̀ ojúmọ́ kan òní mọ́ kágbò má kan ojúmọ́ òní mọ́ kátìtò mọ́ gbọ́rẹ́ ọ̀wọ́ báyìí ní ti kẹ́rẹ́kẹ́rẹ́ ẹ̀yin tá ẹ nírun tí Ìjẹ̀ṣà kó wá yìí mo fẹ́ kẹ́ ẹ yọjú sí mi láwòrán ara yín o ẹ̀yin dà. Ẹ káàbọ̀. Mọ́ ti kí ọ káàbọ̀ bàbá ṣèyàwó ọ̀gá rè ọmọ ọ̀gá rè báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni fi ṣe ń. Àyìn ṣe tọkọ tìyàwó. Ọmọ ọ̀gá rè báwo ni ṣe ṣe ń jí rẹ̀. Ìwọ ló dá wàhálà lẹ̀ sórí pọ́ gbádùn. Lọ́nà wo. Wọ́n sì fẹ́ lówó báyìí ṣọ́ fẹ́ fún àwọn gbarúmọlẹ̀ ní poison ni. Mo bí ẹ́ mo sọ fún ọ pé irun ọkọ tìyàwó tí wọ́n sì ti bímọ nìkan ọkọ wa ó wá lọ mú irun ọ̀gá wa àtọmọ ọ̀gá. Yọ orí ìsọmọ ọ̀gá mo yọ irun kúrò ní kóńgò obìnrin mo rí irun náà ti kó ó dà ẹ wò ẹ mọ̀ bínú gba disturb yín o wèrè tó fẹ́ lóyìn fóògùn owó rẹ̀ ó ti ṣe mix up ó yá
ẹ lọ rèé fọwọ́ rọgì ẹ padà síbi tẹ́ ẹ ti wá ẹ parẹ́. ẹ kí ló wá ṣẹlẹ̀ kan máa lọ kí ló fẹ́ ṣẹlẹ̀ síbi gangan kí ló fẹ́ ṣẹlẹ̀ pa owó. lákọ̀ọ́kọ́ owó tó ń kánjú wá ọ̀ nílé rí. ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé tí o rí ọ̀gá rẹ àti ọmọ ẹ̀tọ́ kò ń bí inú sickness ni wọ́n lọ rìn láǹdì sí wọ́n mọ̀ gan dìgbàdìgbà kiri ni ìwọ tó o wá fẹ́ ṣoògùn owó ọ̀ ní jẹ́rọ ayé bẹ́ẹ̀ ọ̀ sì ní jẹ́ tọ̀run tó o bá ti lọ rèé fi ẹnu ara rẹ ṣàlàyé ohun tó o fẹ́ ṣe ọ padà kú ni o. bàbá inú ẹ̀ máa kó àmọ́ ṣe fẹ́ fẹ́nu ara mi sọ pé ẹ̀ máa wọlé tì mí màdámù àbí màá ẹ̀ kì í dáríjì mi ò mo fẹ́ fi ṣògbóró àti ọ̀gá òwe ìwà wọ́ọ̀kì wá báwo ṣe fẹ́ rẹ́nu wo ni mo fẹ́ sọ fún bá sọ tán freedom of speech wà ṣùgbọ́n freedom after speech kí ni assurance. kò sí assurance mo ti gbọ́ láàrin èmi àti ẹ tó o bá fi lè lọ jẹ́wọ́ ọ kú ni o. Okanjua 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 mo ní láti dolówó mo ní láti dolówó. a kì í déjò mọ́ fìlà ká ṣayé eré. adìyẹ tiwantiwa bà lórí okùn rẹ báyìí bó o bá ti tú wálẹ̀ ara ò ní rògùn ara ò ní radì. Bọ́lá wà lé. Tèmi ti bá mi. Tèmi ti bá mi ọ̀gá kó sùn sílé kan sí ìkìnnà yọ sí mi lójú oorun. Babaláwo sì sọ fún mi pé bá lọ fẹnu ara mi jẹ́wọ́ bí ni èmi gan ní ìfọ̀kànbalẹ̀ báwo ṣe fẹ́ wọlé la sọ fún madam pé mi ni mo lu ọkọ àtọmọ yẹn. Ó ti wá dogun pé ó ti dọ̀tọ̀ lórí olórí mi. Sẹ́mi ni mo yí kí ọmọ màdámù la lo kóòbù màdámù níbẹ̀ torí Ọlọ́run. Ètèrè ìfarabalẹ̀. Àlàáfíà fún yín o. Àlàáfíà fẹ́ ni kò ní bọ̀. Ẹ pẹ̀lẹ́. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín bọ̀. Mo fẹ́ rí àwọn ọ̀gá. Ẹ sàn mọ̀ pé mi bọ̀. Èmi àti wọn ti sọ̀rọ̀. Èyí sì wà. Bẹ́ẹ̀ni. Àbí ó wù yín kẹ́ yọ mí lẹ́nu. Irọ́ o. Nítorí akọ̀wé rẹ̀ pé èmi ń ru àpá Kristi kiri kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu. Àpá Kristi. Bẹ́ẹ̀ni. Ibi máa lọ ṣe ẹni kó wo àpá Kristi wá sí ti gbá tó àṣírí rẹ̀. But irú kí leléyìí báwo lẹ ṣe máa ṣe irú nǹkan báyẹn. ṣe pọ́sítọ̀ ẹ gbà mí kò yé mi Ìjẹ̀ṣà gateman ẹ wo gbogbo ẹ̀rù mi lójú ń jọ bí àlá lójú mi ni. eléyìí kì í ṣàlà alábẹ̀rẹ̀ ìran ni ìran ni ìyàtọ̀ wà nínú àlá àti ìran ó ní bí a ti ń lálàá ó ní bí a ti ń ríran ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ ìran ni ohun tí Olúwa sì fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ni ìdí nìyẹn ni Bíbélì ṣe sọ nínú ìwé orin Dáfídì wípé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ òun ló jẹ́ k'Ọlọ́run tú báyìí. Mo fọlọ́run bá bẹ̀yìn ìjọ ìṣàánú mi torí Ọlọ́run èyí ṣe pé iṣẹ́ ìṣù ni àti pé mímọ̀ pé ọmọrin máa ń lo kóòbùrín mo ti struggle gan kí n tó jàjà rírun lára kóòbùrín ni mo ti wá sáré mu lọ sọ́dọ̀ bàbá. So ara kóòmù ló ti yọ irun ọmọ mi. mo rò pé tí ń. Ǹjẹ́ máa ń sọ fún ẹ ọkàn mi máa ní tó bá ti ya irun ẹ yọ kúrò lára comb mo máa ń sọ fún ẹ ṣó ti rí báyìí so tó bá jẹ́ wípé irun mi ló bá lára comb yẹn nǹkan tó fẹ́ ṣe máa wà successful right. nǹkan kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀. Ẹlẹ́dàá mi mo dúpẹ́ tó gbàbọ̀dé orí mi mo dúpẹ́ tó gbàbọ̀dé ooo ṣùgbọ́n ọmọ mi kọ́. Sà ìjọ ṣé orí tó rí wọ́n ń dì mọ́ ìtàn méjèèjì tí ẹ̀ ń dì mọ́ ṣé ó máa lọ pátápátá. Ó máa lọ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sì kàn.
ẹ jẹ́ kí n pe ọlọ́pàá. wọ́n gbọ́dọ̀ ti máa rí ọwọ́ Ọlọ́run nítorí kété tí mo ti wọlé àwọn màlẹ́kà tó bá mi wọnú ilé ti bẹ̀rẹ̀ iṣẹ́. Olúwa ṣeun. bíbí ó dùn jẹ́ kí n pe ọlọ́pàá síbọ̀. ẹ jẹ́ kí n pe Anike jẹ́ kí n pe ọlọ́pàá náà. pásítọ̀ ǹjẹ́ ìgbà bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n pe ọlọ́pàá. sà ẹ jẹ́ kí n pe ọlọ́pàá sẹ́. jọ sí jẹ́ ká filẹ̀ kó máa bá tiẹ̀ lọ it's just that kò lè bá wa gbé mọ́ and that is a fact kó máa lọ́nà we forgive him. mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín gẹ́gẹ́ bí arákùnrin wa Paul ṣe máa ń sọ ní gbogbo ìgbà tó bá fẹ́ wàásù ìrere a sọ pé mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará ẹ má jẹ́ àpè ọlọ́pàá Ìjẹ̀ṣà ọlọ́pàá kan wà tó ju ọlọ́pàá ayé lọ òun ló bá wa mú ọmọkùnrin ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ni wípé ní kòríta tá a wà yìí ọpẹ́ ló yẹ ká máa dá nítorí pé àyè ọpẹ́ yọ Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni òjò pátára òpa kó máa dúpẹ́ ṣùgbọ́n Bíbélì wa sọ wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́ ṣe rí ohun tí ọmọkùnrin pinnu láti ṣe ká ní pé Ọlọ́run gbà fún ni ní tá à ń sọ ìkọlà àmà sọ ṣèbí bí kó lo ẹran tí pẹ̀lú tiwọn ṣùgbọ́n irun ọmọ ló padà rí lò káwá ní pé bí ọmọ ti káwọ́ lórí tí dáàdì náà káwọ́ lórí tẹ́yìn náà di orí mú inú ilé máa kan gógó ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ààyè ọpẹ́ yọ mo máa ń gbàdúrà ọpẹ́ kan ní gbogbo gbà pé Olúwa ẹ ṣé o bí mi ò tiẹ̀ tí ì rí bó ṣe wù mí kí n rí mo dúpẹ́ pé mi ò rí bí ọ̀tá ṣe fẹ́ jẹ́ kí n rí àdúrà ọpẹ́ tó dáa ni nítorí pé bó bá jẹ́ pé tiẹ̀ ni olódì yìí ti máa di rádaràda ṣùgbọ́n Ọlọ́run ò gbà lọ́lọ́run fi dáa. Imagine Gitma. Hey God. ẹ̀yìn mọ́mí wa ọ̀rọ̀ mi wá lọ sí ọ̀dọ̀ tí ṣẹ́rí tí ẹ̀yìn àbọ̀ wa bá ní. Màá sọ̀tàn kan fún yín nínú Bíbélì arákùnrin wa Joseph tí gbogbo wa mọ̀ Joseph máa jìyà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó ní ẹ̀mí ìdáríjì ṣẹ́rí nígbà tí Joseph bọ́ sórí oyè gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè ní Egypt gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tó bá jẹ́ sáà tá a wà ẹni àkọ́kọ́ tí Joseph yẹ kó kọ́kọ́ kó hàn léèmọ̀ ó ní ìyàwó Potiphar tó purọ́ mọ́ pé ó fẹ́ bá mi ṣe torí ẹ̀ náà ṣe ju Joseph sínú túbú ẹni ìkejì tó yẹ kó sọ pé kàn sún jẹ ní àwọn ọmọ bàbá ẹ̀ tán ta sóko ẹrú wọ́n jù sínú wọ́n lọ fi aṣọ ẹ̀yí ẹ̀jẹ̀ ewúrẹ́ wọn lọ fi hàn bàbá ẹ̀ kó ti kú láti bẹ̀ ń bọ́ sínú ogun ṣùgbọ́n ó dáríjì gbogbo nígbà táwọn ọmọ bàbá ẹ̀ dé Egypt tí ìyàn wà ní ibi tí àwọn wà ní ilẹ̀ Kénáánì ìgbà tán débẹ̀ yẹn Joseph ti mọ gbogbo wọn ṣùgbọ́n ó dáríjì wọn yọ́nú sí wọn ìgbà tí dáàdì ṣẹ̀yìn tí ẹ̀ ń bínú sí wọn òun ló jẹ́ kí ààyè wà fún ọ̀tá láti wọlé sí àárín kálẹ̀ ti dáríjì wọn ni tí ìrẹ́pọ̀ wà èṣù máa yá a lò ṣùgbọ́n kò ní wà successful bó ṣe wà successful yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò wà successful in full blown ẹ mọ̀ pé Bíbélì sọ nínú ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 8 wípé ó ní ẹ máa wà ní àìrékọjá ó ní ẹ máa ṣọ́ra nítorí ọ̀tá yín bíi kìnìún ó ló ń bú ramúramù ń wẹ́ni tó máa pàjẹ́ kiri ọ̀tá òun rè bíi kìnìún adé orí ni àwa ọkùnrin bí Bíbélì ṣe sọ nínú ìwé Éfésù ìgbà tó ń ṣẹ̀yìn yẹn ó yẹ kẹ́ yọ́nú sí wọn kẹ́ ó dáa kẹ́ bínú sí ohun tó ń ṣe ṣùgbọ́n ẹ rántí ọ̀rọ̀ Bíbélì tó sọ wípé bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú rẹ̀. Pásítọ̀ lóòótọ́ Ọlámìjí ṣẹ̀ mí gan-an nígbà tí mo bí ọmọ yìí tán ṣùgbọ́n ṣe mọ̀ ọkùnrin tó padà wá mi ò mọ̀ bóyá kò tí ì tán lára ẹ̀ ìdí nìyẹn tí mi ò ṣe dáríjì tinútinú mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ọmọ ò ṣetán láti change. I'm sorry. Wọ́n ti dáríjì ẹ̀ tinútinú mi. Ẹ wo ẹ jẹ́ kí n pe ọlọ́pàá kíákíá ẹ jẹ́ kí n tètè pe ọlọ́pàá kí wọ́n lè wá gbélé kúrò. ẹnu bíbí pásítọ̀ ẹ má bínú sá mi ò lè ní ìdáríjì lórí ẹ lè sá. ẹ má jẹ́ kí ká ti dáríjì tó ṣe wà yẹn bọ̀ kò lè bá wa gbé mọ́ kó má bá tiẹ̀ lọ. Let him just go. Ẹ sà ó fẹ́ pa mí lọ́kọ àtọmọ ni in fact ó fẹ́ pa èmi fúnra mi ní gate man. ẹ
kí tomato gbà sílé tó fẹ́ lu ẹ̀ fún owó. Ok. Ayé ti da yóò bèrè bò ní àti wà lópin ayé ẹni tí èèyàn fẹ́ fún lóúnjẹ a tún fẹ́ gba tẹnu èèyàn ẹni téèyàn pè kó wá jẹun a fẹ́ mú èèyàn lọ́wọ́ dání ẹni tó ń ṣẹlẹ̀ nísinsìnyí mi ò lórí ọ̀fẹ́ ní mi ìbá tú inú bíbélì ìwé orin dáfídì orí 55 verse 12 ó ní pé tó bá jẹ́ ọ̀tá mi ló gàn mí ó ní èmi ò bá yẹra fún ó ní tó bá jẹ́ ẹni tó ń gbéraga sí mi ló ń ṣe nínú ìbíni sí mi ó ní màá ti sá jìnnàjìnnà ó ní ṣùgbọ́n ìwọ ni ará ilé mi ẹni ọgbà mi bí bíbélì ṣe sọ nìyẹn ó ní àjọ ń kọ́wọ̀ọ́rìn wọ ilé olúwa èyí tí bíbélì wá sọ ní verse 13 yẹn ló burúkú jù wọ́n sọ pé kí ikú ó pa wọ́n. ẹ sà ẹ jẹ́ kí ikú pa Ìjẹ̀ṣà yìí because oh my god ìwọ Ọlọ́run máa ṣe o tó jẹ́ kọ́ta yọ mi o tó jẹ́ kí n fojú sunkún ọmọ tó jẹ́ kí n fojú sunkún ọkọ tó jẹ́ kọ́ bọ́wọ́ta fọ sẹ́nu ọ̀nà mi. Can you go pick one you go or you stay kó lọ sẹ́wọ̀n. a máa lọ láyọ̀ àtàlàáfíà. better. ṣe mọ̀ pé wọ́n fún yín ní option tó ṣe bí ẹni dá wọ́n ní kẹ́ ẹ máa lọ nínú kẹ́ wá máa lọ yẹn kẹ́ ẹ máa lọ síbi tó rí bá dá yín sí àtúfà nítorí ọlọ́run ò jẹ́ kí n tẹ́ fẹ́ ṣe ló wà successful so ọlọ́run fúnra ẹ̀ á dáríjì yín àwọn dẹ̀ ti yọ́nú sí yín àbí kàn pé ọlọ́pàá kẹ́ wá ṣẹ̀wọ̀n. ṣe rí aláyọ̀ àtàlàáfíà yẹn gan kò garanti màá gbàdúrà fún yín o kẹ́ ẹ lè padà lọ láyọ̀ nítorí ẹ ti ṣẹ̀ sí àwọn àyànfẹ́ ọlọ́run ẹbí bẹ́ẹ̀ kọ́ ẹ lè lọ kẹ́ fẹsẹ̀ kọ́ ẹ dẹ̀ lulẹ̀ kó dẹ̀ tán síbẹ̀ ṣùgbọ́n orin ìwé orin sọ pé wá sọ́dọ̀ Jésù má ṣe dúró lọ́rọ̀ rẹ̀ ló fi ń fọ́ náà.